láíláí kan gbà Yorùbá ò ní dọ̀bálẹ̀ fẹ́nìkan ó ti gbẹ̀yìn kan lọ́lọ́ ìmọ̀ o. Ẹ̀dìdé bí ológun ẹ bá dàgbà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ onísùnwà kò ní rẹ̀ wá tá ò fi ṣẹ́kù ẹni tó dé ó tọ́jú ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ni ò ní ní dúró ẹ̀dúró gbọ̀n ẹ̀dúró gbọ̀n àgbà tó ní mọ̀ ní orí ẹ bá sùn ẹgbẹ́ ọjọ́ ayọ̀ fún náà lé o. Bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rí fẹ́ràn ẹni bá ṣàìsàn kò ní yóò lè mọ iye àlàáfíà. Bí a bá ṣaláìní ká tó wálé a ó mọ iye bàbá ń fojoojúmọ́ jẹun ata. Ó dé bá fún Yorùbá tí ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí ṣe léṣe lẹ́yìn àṣòótọ́. Ọ̀yọ́, Ìbàdàn, Oǹdó, Ìjẹ̀ṣà, Ilé Ifẹ̀ o. Wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìkàrẹ́, Ìwẹ̀yìn, Èkìtì, Ẹ̀gbóhùn, Ifẹ̀ o. Wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá, Ilé, Ẹ̀gbádò, Ẹ̀yìn, Ọ̀ṣun, Ẹ̀gbóhùn, Ifẹ̀ o. Wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o, ẹ̀yin Ẹ̀fọ́ ọmọ Ìṣàbí. Wá ohùn alóore Odùduwà ló ń pè o. Ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ tún náà lé o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta ní dédé gbogbo ibi tí ó bá gbé bá àwa ọmọ Odùduwà, àwa ọmọ kóòtù òjíire, àwa ọmọ ládéládé, àwa ọmọ lóyèlóyè. Mo kí wa wípé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa ṣọ̀pọ̀ láyé. Gbogbo ọdún tó bá bá wa láyé ni ká máa ṣọpẹ́. K'Elédùmarè jẹ́ kí èyí tó ń bọ̀ kó ṣojú ẹ̀mí kálukú wa. Àmín. Má ṣe bà f'Elédùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn, ọba èmi ni má ṣe bẹ̀rù, àìrí ìró àlá, ọba tó fara tì bí òkè. Ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn. Kábíyèsí, mo ṣí fìlà f'Ọlọ́run ọba Elédùmarè àtẹ̀rẹ̀ kárí ayé, ìbà rẹ̀. Mo ṣe ìbà ìgbárùmalẹ̀ sálọ ayé, ìbà ìgbárùmalẹ̀ sálọ ọ̀run. Ìbà fáwọn ìyá mi òjìjí fi afúgẹ́gẹ́ níyẹ́, mo ṣe bá yín. Mo ṣe bá láká ayé ọ̀ṣìmọlẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wọ̀ láṣẹ lẹ́fìmọ̀ kí mo búra. Mo ṣe bá láàlú ògiri òkò láàróyè ọmọ bá ti ń jẹ́ látọ̀ pa ọmọ tí ìyá ẹ̀bí kó tó bọ̀ látọjà. Mo ṣe bá Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè àyàn àwẹ̀dẹ kó tó wẹ mọ́. Mo ṣe bá Ọbàtálá ọbàtá òòṣà ọba mákàmákè lóde rànjé. Mo ṣe bá àyàrá ná àkàtà yẹ̀rìyẹ̀rì iná lójú iná lẹ́nu olúkòso ṣọgbọ́kọ̀yà. Mo ṣe bá mo wá ṣe bá gbogbo àwọn ládéládé, mo ṣe bá gbogbo lóyèlóyè, mo ṣe bá gbogbo ojú tó ń wò mí lé. Mo ṣe bá àwọn tó ti sọ̀rọ̀ tó ti lọ, mo ṣe bá àwọn tó ń sọ̀rọ̀ lọ́wọ́ tó wà ní orílẹ̀-èdè ayé. Bó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá agitítọ̀ làwa gbé dání tá a fi di sọ̀rọ̀sọ̀rọ̀. Mo gbọ́dọ̀ ṣe bá wọn torí pé iṣẹ́ tiwọn ni, owó tiwọn ni. Mo wá ṣe bá fún gbogbo obìnrin tó ń wò mí lórí ètò yìí, mo ṣe bá fọkùnrin tó ń wò mí lórí ètò yìí, mo ṣe bá ọmọdé, mo ṣe bá àgbàlagbà. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibi tó bá ti bá wo wa. Elédùmarè kó ràn wá lọ́wọ́. Ọba tóbi jù kó gbé wa lékè. A ò ní ṣìjẹ, a ò ní ṣìmu. Mo wá dúpẹ́ pé a tún pàdé lónìí. Tọ́ ẹ̀yin èèyàn wa nílé, à ń ṣe ìwọ́de ìrọ̀rùn, ìwọ́de kò sí wàhálà, ìwọ́de sùúrù à ń ṣe lọ́wọ́ ní ìlú Òṣogbo báyìí. Àwọn ọmọ ìyá wa wà ńbẹ̀ tí wọ́n ń ṣe nǹkan wọ̀nyí lọ́wọ́. K'Elédùmarè kó bá wa fi ìṣọ́ ẹ̀ kó bá wa fi ṣọ́ wọn, kó bá wa pa wọ́n mọ́. Ìyáàfin Amúdátù Awélọ́rùn, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ìyá mi Àbẹ̀ní Adé Ọ̀rẹ́ Olúwa Àkànbí.
ọmọ dára ó dẹjọ́, ayan dánkù ni ìyá mi ẹ̀ dánkù ni. Àwọ̀ títò tó bá mú wáyé òun ló mú lọ sọ́run láṣẹ Ọlọ́run. Àwọ̀ yín ò ní bàjẹ́, ẹ̀yà ara yín ò ní pẹ̀dín, bó ṣe máa rí nìyẹn. Ìyáàfin Ọmọ́táyọ̀ Ayọ̀lá ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Brọ́dà mi Akínyẹmí ẹ káàbọ̀, ẹ káàsán, mo kí yín, ẹ ṣé mo dúpẹ́. Ìyáàfin Ẹniọlá Ọládipúpọ̀ ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Mo jẹ́ o ìyá mi Àbẹ̀ní. Tó ọ̀rọ̀ Yorùbá yìí náà ni àwọn nǹkan tí ó jẹyọ tó ètò ń fún wa ní kàyéfì ni pé a sì ń rí àwọn èèyàn kan nílùú location 9, ìlú location 419 tó jẹ́ pé wọ́n sì ń dúró pé Yorùbá nation yìí àwọn ò ní jẹ́ kó ṣeé ṣe, Yorùbá nation yìí àwọn máa wá ìṣubú ẹ̀ ni, Yorùbá nation yìí kò síbi tó ń lọ, tó sì já pé lágbára àwọn ò nílẹ̀, Yorùbá nation ó ti di ṣíṣe. Ajá kì í gbó kí yẹn ò ká, àgbò ò ní kàn kí wọ ẹ̀ ò yọ. Kò sí ẹni tó bá ti ń tàpá sí ọ̀rọ̀ Yorùbá nation tèmi ò ní kojú ẹ̀. Kán wá wo èmi dáadáa, èmi kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ fi jẹun. Mò ń sọ̀rọ̀, mo di sọ̀rọ̀sọ̀rọ̀ torí ọ̀rọ̀ Yorùbá nation ni. Ẹbọ jíjẹ kẹ̀ní kì í wọ̀gún, òkú jíjẹ ò ní wọn àkàlà. Igún sì ní ṣíléwọ̀ kan náà, bàbá kò sọ́nà bẹ́ẹ̀ ni wọ́n á wí. Honorable kan wọ́n tẹ̀ sọ pé ìyá, èmi ò lè pè ní ìyá nítorí pé gbogbo èèyàn tí ò sí ní ìlànà kó tún nǹkan ṣe, tó bá jẹ́ pé ìlànà kó ba nǹkan jẹ́, tí mo bá ti rí òun tọ̀hún nírìí pé tàpọ̀ ẹnìkan ló ń wá, pé kí tiẹ̀ dá nìkan ló ṣe. Wow. Orú ẹni bẹ́ẹ̀ wọn kì í lápọ̀nlé lọ́wọ́ tèmi, ìbá jọba kó jẹ́ jòyè, ẹnikẹ́ni yòówù kó lè jẹ́. Tí mo bá ti ń rí pé ẹni tó fẹ́ di Ọlọ́run ni, ẹni tó ń kara ẹ̀kún Elédùmarè ni, èmi kì í pọ́n orú ẹni bẹ́ẹ̀ lé, èmi máa ń yẹ̀yẹ́ orú ẹni bẹ́ẹ̀ ni. Orú ẹni bẹ́ẹ̀ kì í ṣèyàn pàtàkì lójú tèmi, ẹni lẹ̀lẹ̀ ni wọ́n. Ẹni lẹ̀lẹ̀ ni wọ́n. Honorable Àbíkẹ́ Dáńbírí, Honorable Àbíkẹ́ Dáńbírí, wọ́n ní àwọn Yorùbá agitator wọ́n jókòó níbì kan ṣe ìpàdé. Arábìnrin yìí kó ọlọ́pàá lọ bẹ̀ pé kán lọ dà wọ́n rú, kán lọ arrest wọn. Lára àwọn tá à ń wí rèé. Tó bá sì máa jáde ń bò míì, yóò jáde yóò sọ pé abiyamọ lòun, abiagbá sì ni. Nítorí pé kò rántí ọjọ́ ọ̀la ọmọ tiẹ̀ gan pàápàá. Kò rántí ọjọ́ ọ̀la ìgbésí ayé tòun fúnra lára. Nítorí pé èmi á máa sọ gbogbo gbà pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan lè lo ilé ayé gbó. Tó bá lo tiẹ̀ àwọn míì tún bọ̀, tó bá ti ṣe tiẹ̀ àwọn míì náà tún bọ̀. Bọ́rọ̀ ilé ayé ṣe wà nìyẹn. Ṣùgbọ́n ẹ hùwà tẹ́ fi ní padà di atọrọjẹ ní ìgbẹ̀yìn ayé yín. Ẹ hùwà tó dá sílẹ̀ tó jẹ́ pé tí ó bá rẹ̀ yín yóò rẹ̀ yín lé èèyàn kan lọ́wọ́. Ẹ hùwà tó jẹ́ pé tí nǹkan kan bá ṣe yín, àwọn kan wà tó máa gbègbè yín pé ẹni yìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ nítorí iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ti ṣe sílẹ̀ nù. Honorable Àbíkẹ́ Dáńbírí, ó mà ṣe fún yín o. Ó ṣe fún yín. Wọ́n náà fi ń jẹ oyè kan, oyè òun èyí èmi o, torí pé mi ò kàwé, mi ìgbóyìnbó, mi ìmọ̀túmọ̀ òyìnbó. Àfi tẹ́ ẹ bá lè jáde tẹ́ ẹ lè sọ fún mi oyè tí wọ́n fi ń jẹ, kẹ́ ẹ sọ iṣẹ́ ẹ̀ fún mi. Kí n tẹ̀ rí pé bóyá ẹ ṣe iṣẹ́ ẹ̀. Wọ́n náà fi ń joyè lórí àwọn tó wà ní diaspora. Ṣùgbọ́n nǹkan tó ya ẹ̀mí lẹ́nu jù tó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi tó pọ̀ jù ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n pa àwọn èèyàn wa gan nílùú India, mi ò tiẹ̀ gbóhùn yín rárá pé bóyá mo gbórúkọ ẹnìkan tó ń jẹ́ Dáńbírí ń bẹ̀. Nítorí pé ẹ lè rówó kó jẹ ń bẹ̀, kò sí owó tẹ́ ẹ fẹ́ kó jẹ lórí ọ̀rọ̀ àwọn yẹn. Ọ̀bá pa wọ́n tán kí n ti yín. Àwọn tó tẹ̀ wà ní gímú yín gan tó wà nílùú, ẹ̀ ń pa wọ́n fúnra ara yín. Ká tó wá sọ pé àwọn tó wà ní òkè òkun.
Honorable Dambiri ẹ ṣe làǹkàyè ẹ sọpọlọ yín kalẹ̀ kẹ́ ẹ tètè ronú kẹ́ padà sílé kán má bàa sọkò pa yín gbẹ̀yìn. Ẹ ṣe ìṣe tí wọn ò fi ní fi òkú fọ yín lórí ńgbà tẹ́ bá jáde síta. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ́ òun ni ọ̀rọ̀ ẹ̀yin olóṣèlú ìlú Nàìjíríà. Ìwà ọmọ ló mọ́mọ́ ṣòkì gbẹ́. Ẹni tó jẹ́ olórí ìlú tọ̀dọ̀ tí wàá ń bì báyìí ní nǹkan bíi ọdún kan ọ̀la àbọ̀jọ́ ọdún ni ó jáde òun nìkan ó sì dárìn ó sì fẹsẹ̀ rìn security gan rí ó gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Bàbá tanú bí dánú gbogbo yín lọ́ọ̀dẹ yín lọ́hùn yẹn ní location 419 yín yẹn. Chairman local government gan lè dá jáde láìkọ́ ọlọ́pàá dání ká tó sọ pé ààrẹ orílẹ̀-èdè. Prime minister ìlú yìí ó jáde tó fẹsẹ̀ rìn láàrin àwọn èèyàn kákàkiri òun nìkan kò sí security ẹ̀yọ kan lẹ́yìn ẹ̀ tó ń sì ń gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó ń kí. Wọn ò bí gómìnà náà dá nílùú location 419 yín yẹn kó jáde kó fẹsẹ̀ rìn láì jẹ́ pé ó kọ́lọ́pàá lẹ́yìn. Ó ti àwọn tó ti kúrò lórí oyè gan wọn ò dárìn. Wọ́n máa kó ọlọ́pàá lẹ́yìn ni. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ́ni. Tẹ́ ẹ bá ṣe dáadáa kí ló dé tẹ́ ẹ lè rìn gbòòrò ńgbà tó jẹ́ pé yín fúnra yín lẹ̀ ń pa aráàlú yín. Ìwà yín ò dá láàrin ìlú ńgbà tẹ́ bá wà lórí ipò àtọmọ àtìyàwó àtọkọ yín bí kẹ́ máa ká ọmọ yín lọ sílùú òyìnbó ni. Iléèwé tán bá wà tẹ́lẹ̀ ẹ kó wọn kúrò ńbẹ̀ nítorí kíni torí pé kán má bàa jí wọn gbé torí iṣẹ́ ọwọ́ yín ni. Ìràwọ̀ yín pàápàá tí ò bá sí ààbò tó péye ẹ gbé travel ni. Elédùmarè kò ṣọ́ wa, Elédùmarè kò là wá ń bẹ̀. Honorable Àbíkẹ́ Dambiri mo fàsìkò yìí sọ fún ẹ ìyá Honorable Àbíkẹ́ Dambiri torí ò kì í ṣe ìyá tèmi èmi ò kì í níyà kí ìyá níyà. Àwọn ìyá gidi ni mo máa ń ní bí orú ìyá mi Àbẹ̀ní ọ̀rẹ́ Olúwa yìí. Àwọn ìyá gidi àwọn ìyá tá a bá rí pé ìyá alápọ̀nlé ìyá tó ní iyì lára tápọ̀nlé wà lára àwọn nìyá tiwa kì í ṣe ìyá rádaràda bíi ti tẹ̀yìn Àbíkẹ́ Dambiri yìí. Ẹ kì í ṣèṣe wípé tí n bá tẹ̀ kúrò lórí oyè yìí ibì kan ni mo máa gbé sí ibì kan ni mo máa ń lọ àwọn kan ni mo máa bá ṣeré. Tẹ́ ẹ bá ti wà lórí ipò ẹ wà ríra yín bí Ọlọ́run ẹ ríra yín bí Elédùmarè tó sì jẹ́ pé ẹ jámọ́ kankan níwájú Ọlọ́run. Ẹ jámọ́ ń pa níwájú Elédùmarè. Ẹ jámọ́ kankan. Wọ́n sọ̀rọ̀ Yorùbá nation nígbà tó jẹ́ pé ìdí ìjẹkújẹ lẹ́wà. Wọ́n ti jẹ́ kó yé wa pé àlè Bọ́lá Ahmed Tinubu ni ẹ́. Nígbà tọkọ ikú tán òun náà òun ló tó fi ẹ́ tó bẹ̀rẹ̀ sí ní báyìí tó sáfìsì ẹ wàá sáìdí ẹ ibi tó ti ń jẹ nìyẹn kókó ọbẹ̀ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí ẹ rí nígbà tí Elédùmarè bá máa ṣe tọ́nà bá máa gbádélé ilẹ̀ Yorùbá lórí tọ́nà bá máa gbé ọ̀pá àṣẹ lé ilẹ̀ Yorùbá lọ́wọ́ tọ́nà máa wọ bàtà tó dá ní bàtà àtẹ̀pẹ́ tó máa wọ̀ sí ẹsẹ̀ Yorùbá nation. Ojú yín ló máa ṣe kò ní ṣẹ̀yìn yín. Èmi ò bẹ̀ Ọlọ́run pé kó jẹ́ ẹ̀yìn yín mo fẹ́ kó jẹ́ ojú yín ni kójú lè tì yín dáadáa nítorí pé tó bá jẹ́ ẹ̀yìn yín ńṣe ni Elédùmarè ti fi kú bò yín láṣìírí nìyẹn. Ìyáàfin Adéṣẹwà Adébáyọ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Ìdáyàt Babátúndé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bàbá mi ìyá mi. Tọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé ọ̀rọ̀ yìí ń tojú sí wa nígbà gbogbo. Ọ̀rọ̀ yìí ó ń tojú sí wa nígbà gbogbo. Ní ìjẹta ẹ tún wo bí wọ́n ṣe yin ìbọn pa àwọn èèyàn wa ní Ìsẹ́yìn. Èèyàn 5 ni wọ́n yìnbọn fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ̀. Èèyàn 5 géńdé Ọlọ́run 5 ni wọ́n yìnbọn fún ní Ìsẹ́yìn. Èèyàn 5 ni wọ́n yìnbọn fún ní Ìsẹ́yìn. 4 ni wọ́n tẹ́lẹ̀ ẹni tí àyákò Tinubu pé àwọn èèyàn òun náà pa tó súnmọ́ wọn ó gba ìbọn ó tiraka ó gba ìbọn lọ́wọ́ wọn wọ́n jọ pò ó torí pé kò ní ẹni tó lè gbègbè ẹ̀ tó lè fọwọ́ kun tó lè sọ́pọ́ọ̀tì ẹ̀ báṣà lóyìnbó tí ò rí òun ló jẹ́ kán rí ẹnì 5 pa tó ń pè ní ọ̀gbẹ́ni Sẹ́ríkì.
àwọn kọ́sítọ́ọ̀mù yìí bò ó ń gba ìbọn ọwọ́ ẹ̀ wọ́n fọ́ ìbọn mọ́ lórí wọ́n sì tún yìnbọn fún lórí ojú ẹsẹ̀ ló kú. àwọn 4 kú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan tún kù wà nílé ìwòsàn bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí kí Elédùmarè kó bá wa dóòlà ẹ̀mí ẹ̀. n tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá òun là ń sọ fún àwọn èèyàn wa ní ìgbà gbogbo. òun là ń sọ fáwọn èèyàn wa pé ẹ jọ̀wọ́ ẹ má wò pé nǹkan tá à ń sọ bóyá à ń ṣeré ni àbí rọ́nà ń pa fún yín kò rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa. àwọn aráabí yìí brọ́dà mi olú ọmọ ẹ káàbọ̀ sórí ètò. àwọn aráabí yìí wọn ò fẹ́ kí nǹkan kan wọn ò fẹ́ kí nǹkan kan wọn ò fẹ́ kí kankan nù wa kó ṣẹ́kù lórílẹ̀ èdè Yorùbá. wọ́n fẹ́ pé káwọn pa Yorùbá run pátápátá. ok ẹ ṣé brọ́dà mi láti Òṣogbo olú ọmọ ẹ ṣé brọ́dà mi rinlẹ̀ náà ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò. wọn ò fẹ́ kí ọmọ Yorùbá ṣẹ́kù rárá. wọ́n fẹ́ pé kí ọmọ Yorùbá parun ni tí ò sì ní rí bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run. bàbá mi Adésínà Musa ẹ káàbọ̀ sórí ètò. wọn ò fẹ́ kí ọmọ Yorùbá wọn ò fẹ́ ká ṣẹ́kù. wọ́n wò ó pé kí ọmọ Yorùbá run pátápátá nítorí kíni nítorí ayé yìí náà nítorí pé ayé làwọn aráabí yìí ń lé. kí ni ayé tí wọ́n ń lé gan náà kí ni nǹkan kí ni target tán ní nílẹ̀ Yorùbá kí ni èròǹgbà wọn lórí ilẹ̀ Yorùbá kò sí èròǹgbà tán ní mineral resources ta ní nǹkan tí Elédùmarè jogún fún wa tó wà lọ́wọ́ wa ní. brọ́dà mi Azeez Maruf ẹ ṣé mo dúpẹ́. àwọn nǹkan tá a gbé dání àwọn nǹkan tó Elédùmarè jíǹkí wa ìyáàfin mo dúpẹ́ ọlá ẹ káàbọ̀ sórí ètò yìí. àwọn nǹkan tó Elédùmarè gbé fún wa ní n tí Elédùmarè gbé lé wa lọ́wọ́ òun náà wò pé àwọn fẹ́ gbà lọ́wọ́ wa tipátipá nítorí pé wọ́n ti ń pàṣẹ lórí ẹ̀bọ̀ láti ọjọ́ tó pẹ́ tó sì rí pé ó dà pé àwọn aráàbí wọ́n ti ń jí títa jí yẹn náà fi wòye pé táwọn bá ní sùúrù fáwọn aráàbí táwọn ò bá kógun ja àwọn aráàbí yìí nǹkan yóò lè ṣe gbà lọ́wọ́ wọn nítorí pé àwọn ò ní nǹkan kan lọ́dọ̀ tiwọn ju pé kán gbin iṣu kán gbin tòmátì kán gbin rodo àlùbọ́sà iṣẹ́ wọn nìyẹn ntọ́ ní nìyẹn. ṣùgbọ́n wọ́n mọ̀ pé ní ọ̀dọ̀ tí wá ń bí Elédùmarè fún wa ní àwọn nǹkan díẹ̀ tó fi jíǹkí wa tó sì jẹ́ pé àwọn làwọn jẹ gàba lé lórí àwọn làwọn pàṣẹ lórí ẹ̀ láti ọdún tó ti pẹ́ sẹ́yìn. ọ̀nà tán lè fi gba nǹkan wọ̀nyí òun náà fi ojoojúmọ́ ayé wá. ẹ wo ọ̀rọ̀ lockdown yìí lẹ́nu ìgbà tí wọ́n ṣe ọ̀rọ̀ lockdown yìí gómìnà kí ni máa fi orúkọ ẹ̀ ṣe ẹ jẹ́ kí n wá orúkọ ẹ̀ ṣé ó dọ̀ àbí kí ni bóyá ó dọ̀ bóyá ó mọ̀ náà ń pè é. a rí pé gómìnà ọ̀hún ó ti gómìnà ó dọ̀ náà ni ó ti padà lẹ́yìn wọn sìn nítorí pé ó wà pẹ̀lú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà pẹ̀lú wọn tẹ́lẹ̀. ó yẹ kí n jẹ́ kẹ́ láǹfààní láti gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ gómìnà ọ̀hún màá fi kíní ẹ̀ sínsìn kẹ́ gbọ́ nǹkan tó sọ kó má dàbí ìgbà tó jẹ́ pé fún àǹfààní àwọn tó ń tí gbọ́ ni o torí pé ọ̀rọ̀ tó ti káàkiri ni ọ̀rọ̀ yẹn ó ti káàkiri ṣùgbọ́n màá jẹ́ kí ẹ̀yin èèyàn wa nílé kẹ́ ẹ̀ tó gbọ́ láti ọ̀dọ̀ mi nítorí pé ó ń jẹ́ ohun ìyàlẹ́nu fún wa gbogbo ìgbà. à ń wò pé kò sí ẹ má bínú à ń wò pé kò sí nǹkan kan òun ni ọ̀pọ̀lọpọ̀ wa òun là ń sọ kò sí nǹkan kan òun lọ̀pọ̀lọpọ̀ wa là ń tẹnu mọ́gbà gbogbo tó sì jẹ́ pé ẹ̀yin èèyàn mi 10 ó wà 50 wà 100 wà nínú nǹkan tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè location 9 tá à lè parọ́ fún yín lórílẹ̀‐èdè location 419 ní tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé wọn ò jẹ́ kó wọ́n síta láwọn olóṣèlú wọ̀nyí wọn ò jẹ́ kó wọ́n síta fún ara wọn fọwọ́ ń bò mọ́lẹ̀. brọ́dà mi Àkànjí Abdulateef ẹ káàbọ̀ sórí ètò tẹ́ bá jọ fẹ́ ojú inú wò ẹ wo ìgbà tí EndSARS ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ wo gbogbo àwọn ọmọ tí wọ́n pa nínú EndSARS
tí wọn sì release òkú wọn dòní. Àwọn ọmọ tó tún jáde tó ń béèrè fún nǹkan yẹn ẹ wo tán tó ṣe fún wọn. Ìjọba ipá ní ìjọba location 9, ìjọba ipá, ìjọba alágídí lákè ṣe ìjọba ológun. Ìjọba ológun gan pàápàá kò lè tó yìí torí báwa ṣe kéré tó ṣá ológun ṣèlú níṣojú wa, ológun ṣèlú níṣojú wa tí ò sì rí báyìí. Ẹnikẹ́ni tó bá ti lè sọ̀rọ̀ ní location 9 tó bá ti lè jẹ́ pé ó sọ òtítọ́ ọ̀rọ̀ nípa ìlú, ó ń tọ̀hún èèyàn gbọ́dọ̀ sàṣùpara mọ́, ó ń tọ̀hún gbọ́dọ̀ sàṣùpara mọ́, pàápàá kó ya máa wá ọ̀nà tí ó fi kú òun lé ni. Ó di kẹ́ máa lé káàkiri tọ́lọ́pàá bá rí àfikún máa ṣe bí ọ̀daràn. Kí ló dé tá a máa ṣera wa báṣabàṣa? Kí ló dé tá ò ní lè ṣera wa gẹ́gẹ́ bí ọmọ èèyàn? Ẹ wá máa ṣe àwọn èèyàn bí ewúrẹ́, ẹ máa ṣe àwọn èèyàn bí ẹranko tí ò sì bójú mu, tí òfin Ọlọ́run pàápàá ò fààyè gbà. Brother mi ìyáàfin Faith Nelson Kẹ́hìndé dàda ẹ káàbọ̀ sórí ètò no going back ìyá mi, tí ò sì yóò rí bẹ́ẹ̀, kò yóò rí bẹ́ẹ̀. Ẹ má jà parọ́ fúnra wa. Nínú ọ̀rọ̀ Ọlọ́run gan ò fi tipá mú ọmọ ẹ̀dá. Kẹ́wó nǹkan nínú ọ̀rọ̀ Ọlọ́run bá a ṣe sọ pé wọ́n fi àwọn nǹkan yìí tàn wá tó, àwọn nǹkan kan wà ńbẹ̀ tó ń yọ wálẹ̀ pé Elédùmarè ò fi tipá sí. Ẹ wo àwẹ̀ tó tán yìí, Ọlọ́run ò fi tipá sí, kò fi tipá sí nítorí pé ó ń yọ àwọn ààyè kọ̀ọ̀kan sílẹ̀, ó fi àǹfààní fún àwọn èèyàn kọ̀ọ̀kan. Ìwọ tí o rí pé agbára ò gbé láti gbà á, tó rí pé ò ní àlàáfíà láti gbà á, Ọlọ́run ò fipá mú ẹ. Kẹ́wó nǹkan Elédùmarè nìyẹn, ọba tó lóhun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, ọba tó ní ayé àti ọ̀run lọ́wọ́. Ó tún ṣe nǹkan kò fipá mú yàn. Kí ló wá dé tó jẹ́ pé àwa ọmọ ẹ̀dá lásán tá ò tó ìrànwájú Ọlọ́run, àwa lá máa múra wa ní tipátipá, àwa lá máa sọ fúnra wa pé tó o bá ṣe nǹkan báyìí sẹ́ a máa pa ẹ́ ni, a máa ṣe ìrànkan ni, tí ò sì yóò rí bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí gómìnà Udo tó sọ. We've seen a trace of it today because some people were arrested with fake army uniforms. They came with 18 AK-47 and they were arrested. But unfortunately, as I'm speaking right now, as those people were arrested, the QRS person, through the order of the Commissioner of Police, were asking that those people should all be let go. And before this time, fortunately, some of our guys were able to capture this thing with their phones. So we have pictures of the fake army uniforms those people were wearing. We're going to play for the only one to see. The 18 AK-47 recovered by the police have allowed them to take them all back. This is the same lawsuit that was pronounced. The IG of police, and we've reported this thing to the highest order. We've reported it to the presidency, to all the arms of the security agencies. And nobody has taken steps to address it. So they are leaving Agwalon people to defend themselves. Meanwhile, they are using our own money to maintain security. All of just recently, the SS food account that was kept for our own people had been used to acquire military weapons. We didn't know those weapons were used to come and intimidate our own people. So we've called on all the powers that be. We've called on the international community that this is a war that has been declared. I've never heard when Nigerian police is a practice action. This is the first time where the entire police structure is belonging to a particular political party. But since we don't have the police, we don't have anything except God that we have on our people. We want to let the whole world know that whatever happens in this state is caused by the police, not any other arm of the agency, but the police force. With the people that the court had actually declared as illegal occupants of that seat. And today he led them into the place with cops. And we're calling on all that let the police force be called to order. They should go and defend Nigerian territories where need be. They were meant to maintain peace and order, internal peace and order, not to cause chaos in someone's state.
And if they are playing politics this way, there's no hope for democracy in this country. And this is in line with the plan. We have their script. That number one, they want to cause mayhem in the state. So the election will not be held. The same day general election will be called. But we are trying to say that if election is not held on that, if we can't hold election on that same day, they should forget election here. Either you hold election the same. ẹ̀yin èèyàn mi tí mo fẹ́ ká gbọ́ nìyẹn. Ìyáàfin Sáínà Bọ́mọ́rọ̀gà ẹ káàbọ̀ sórí ètò. Sísè Èkó ìyá mi dáadáa ẹ káàbọ̀ àkó àṣekọ ọdún. Àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́nu gómìnà yìí rèé. Ẹ lọ sí orí ètò mi kẹ́ wá sẹ́yìn ní ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. Mo sọ síwájú pé 2023 kí Yorùbá nation má jáde rárá, kò sí nǹkan tó ń jẹ́ election. Gómìnà lẹni tó ń sọ̀rọ̀ yìí o, tó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Gómìnà ìpínlẹ̀ ni tó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Tí a bá ń sọ nǹkan lórí ìkànnì yìí, ẹ má wòó pé bóyá àhẹ sọ àbí a ò mọ nǹkan tá à ń wí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tárákùnrin sọ, gómìnà ló ń sọ̀rọ̀ yìí. Ó ní àwọn ò ní aláàbò kankan, kò sí aláàbò kankan fún àwọn, àfọlọ́hun nìkan láláàbò àwọn. Bẹ́ẹ̀ náà lórí nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́pàá, kò sí nǹkan tó ń jẹ́ àmì fún Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ immigration fún Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ custom fún Yorùbá, kò sí ààbò kankan fún ilẹ̀ Yorùbá. Kò sí ààbò kankan fún ilẹ̀ Yorùbá bó ti nǹkan kéré mọ́. Ń tà ń sọ fún àwọn bàbá wa tí a rí pé wọ́n fẹ́ máa gbé ìgbésẹ̀ tí ò dáa nìyẹn. Nítorí pé ó ní àwọn nǹkan tó yẹ kán bójútó. Kí ni nǹkan tá a lè bójútó? Báwo la ṣe lè gbára wa sílẹ̀? Ìyáàfin Adéṣúà ẹ káàbọ̀ sórí ètò. Báwo la ṣe lè gbára wa sílẹ̀? Kí ni ọgbọ́n tá a lè dá? Ọgbọ́n tá a lè dá ni pé ká pera wa. Ẹ já pera wa lógúnlógún, ká pera wa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ já pera wa jókòó. Ẹ jẹ́ ká wo kí ni nǹkan tá a lè ṣe láàrin ara wa. Ni kẹ́ ẹ má retí pé ọlọ́pàá kan wà nílùú, irọ́ ló wà ńbẹ̀. Ẹ ní ọlọ́pàá ẹyọ kan ṣo. Ẹ ní aláàbò ẹyọ kan ṣo ní gbogbo ilẹ̀ Yorùbá. Kò sí aláàbò ẹyọ kan ṣo báyìí. Kò sí. Ìyáàfin Susan ẹ má bínú tó pé mi tẹ̀lé ráyà tẹ̀lé sí, ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ètò. A ní ààbò ẹyọ kan bó ṣe nǹkó kéré mọ́ nílẹ̀ Yorùbá. Elédùmarè nìkan ṣo ló ń dáàbò bò wá. Ìgbésẹ̀ yìí ni àwa tí a wà ní diaspora là ń gbé ní gbogbo ìgbà tá à ń gbé ní ìṣẹ́jú. Mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín pé láìpẹ́ láì jìnnà Yorùbá Royal Security ẹ máa rí wọn láìpẹ́ láì jìnnà. Ó ń bọ̀ dẹ̀dẹ̀ ní àwọn iṣẹ́ tá a gbé dání bí tá à ń ṣe nìyẹn. Fún àǹfààní àwọn tó ń bú wa wípé ẹ máa bọ̀ nílé, ṣèbẹ́yìn wà lọ́hùn ni ẹ kò jókòó sọ́hùn tẹ́ ń pa olórí afẹ́fẹ́ ni. A tó yé oníkálukú wa pé kì í ṣe pé a kàn ń pariwo lásán. Ẹ gbọ́ nǹkan tí gómìnà ń sọ. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ìgbà tó announce lockdown yìí ni o. Lẹ́nu lockdown tí wọ́n announce yìí ni wọ́n kó àwọn èèyàn jáde. Ẹ wo iye èèyàn tí wọ́n arrest. Wọ́n recover 18 AK-47 lọ́wọ́ wọn. Wọ́n sì pé ọlọ́pàá pé kọ́lọ́pàá mú wọn. Ọlọ́pàá máa fi wọ́n lẹ̀ mà ní àtàwọn àtìbọn wọn. Order from above. Pẹ̀lú fake uniform army, Nigeria army lọ́rùn. Ẹ sọ fún mi. Ń tà ń sọ nìyẹn. Ń tà ń wí nìyẹn. Ariwo tá à ń pariwo fáwọn èèyàn wa nìyẹn. Àwọn èèyàn tó sì ń pariwo wọ́n Nàìjíríà, mo rí pé làǹkàyè wọn ò kún tó. Gómìnà ìlú Kogi, mi ò lè fi taratara sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ nítorí pé kì í ṣe Yorùbá. Ká má wulẹ̀ tanra wa. Ẹ mọ̀ páwa Yorùbá la máa ń pa òwe pé bí ewé bá pẹ́ lára ọṣẹ á di ọṣẹ. Wọ́n lè jẹ́ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, Kogi ò kìí ṣe Yorùbá. Pàápàá kìí ṣe gbogbo Kogi ni Yorùbá. Torí mi rìn díẹ̀ nílùú Kogi. Àwọn tá lè kà mọ́ Yorùbá, àwọn Ìgalà, wọ́n pè wọ́n ní Ìgalà. Àwọn tá lè kà mọ́ Yorùbá. Tí n bá bẹ̀rẹ̀ pé mo sọdá láti Agẹ́nẹ̀bodè sí Idá, Ofraṣí, Àyàngbá, Abojúkolo, Àǹpa, àwọn yẹn la lè máa pè ní
Yorùbá nítorí pé àwọn ní èdè wọn jọ èdè Yorùbá. Tẹ́ ẹ bá ti bọ́ sí Òkéné lọ sọ́hùn kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá ń bẹ̀. Kí la wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ gómìnà wọn tó ṣẹnu bàtàbàtà. Tẹ́ ẹ bá tẹ̀ tó wá gbọ́ nǹkan tó sọ náà ń tó ru mí nínú ni tó fi hàn gbangba wípé àwọn ará bíi ń pa wá torí màálù ni. Torí pé mo rí pé gómìnà yẹn ò ṣe làákàyè tó pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. Mi rò bí bóyá mo torí pé inú bí mi ni mi tẹ̀ ṣe mi rò bóyá mo save ẹ̀ torí pé inú bí mi òun ni mi ṣe save ọ̀rọ̀ ẹ̀. Inú bí mi gbọ́dọ̀ parọ́ fún yín nítorí pé àwọn nǹkan kan wà tó yẹ kí èèyàn máa ṣe. Àwọn nǹkan kan wà tó yẹ kí èèyàn kó máa gbìyànjú láti sọ. Ọ̀rọ̀ tí ẹni yìí sọ ó jẹ́ ọ̀rọ̀ tó tẹ̀ ń bí mi nú nítorí pé ó ń jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó, ọ̀pọ̀lọpọ̀ gómìnà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó àwọn jọ wà ń jọba làwọn ní màálù tó sì jẹ́ pé àwọn Fúlàní ló ń dáàbò bo màálù àwọn. So ó ń jẹ́ kó yé wa pé àwọn èèyàn tó ń pa ọ̀kan òun bí kì í ṣe màálù àwọn tí àwọn Fúlàní yẹn bá wọn dáàbò bò. So èyí ni ò fún mi ní àǹfààní láti jẹ́ kí n fẹ́ listen sí ọ̀rọ̀ ẹ̀yẹn púpọ̀ jù nítorí pé mo rí pé ọ̀rọ̀ bàtàbàtà ni ó dà pé òun lélẹ̀. Ọ̀rọ̀ bàtàbàtà ni kò fẹ́ jẹ́ kí n save ẹ̀ torí ọ̀rọ̀ yẹn ru nínú díẹ̀. Mo rí pé kò mẹ́nu bà í pé àwọn ẹni yìí ìwà àbàjẹ́ tí àwọn ẹni yìí ń wù pọ́n bọ́n ṣe pa àwọn èèyàn wa kò mẹ́nu bà á. Ó dà pé òun kọ́ lélẹ̀ mi ì save ẹ̀. Nígbà tí odindi gómìnà sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ màálù lárákùnrin yìí ń tẹnu mọ́ pé àwọn ti ní àwọn Fúlàní táwọn ti ń bá gbé látọjọ́ tó ti pẹ́ àwọn náà bá wọn sì kí ọ màálù àwọn ẹ má bínú ẹjọ́ mo ṣe kàtá ni o. Àwọn náà ti ń bá wọn sì kí ọ màálù àwọn náà ti ń ṣe kinní kan àwọn náà ti ń ṣe kinní kan so kò possible káwọn lé wọn àwọn ti ń ṣe báwọn ṣe máa dáàbò bo ìlú báwọn ṣe máa ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n gba ẹ̀mí ẹ̀ ní Kogi State ní àgbègbè Kogi State wọ́n ti pa ọba ní àgbègbè Kogi State wọ́n ti pa honorable àìmọye èèyàn tí ò lórúkọ tó ti lọ. Kẹ́ ẹ lè rí pé gbogbo àwọn tí wọ́n wà lókè tó ń sọ pé àwọn ṣèlú lé wa lórí wọn ò ṣèlú torí àwa aráàlú wọ́n ṣèlú torí ara tiwọn. Torí ara tiwọn náà ṣe ṣèlú ìdí nìyí tó fi jẹ́ pé tí n bá wà lórí ètò yìí ara máa ń ká mi tí mo máa ń pariwo tí màá máa fẹ̀ fún torí pé àwọn nǹkan yìí bí mi ló ń ta mí lára ni. Ká máa ná ní ẹranko ju ẹ̀mí èèyàn lọ nítorí tàpó tiwa. Ẹ̀yin èèyàn mi nǹkan yìí jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ púpọ̀. Nǹkan yìí ó jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ púpọ̀. Ó jẹ́ pé a máa ná ní ẹranko ju èèyàn. Ǹjẹ́ tó bá jẹ́ pé ọmọ gómìnà ìpínlẹ̀ Kogi tán bá kì í mọ́lẹ̀ tán bá pa á ṣó lè sọ nǹkan tó sọ yìí ẹ̀yin èèyàn mi. Ọmọ gómìnà ìpínlẹ̀ Kogi tó bá jẹ́ pé ṣe náà kì í mọ́lẹ̀ tí wọ́n pa á bí wọ́n ṣe pa honorable tán pa yẹn àbí ọba tán pa yẹn ǹjẹ́ ó lè sọ ohun tó ń sọ yìí bí? Mo mọ̀ pé kò ní sọ bẹ́ẹ̀. Bí òwe àwọn bàbá wa ni Olúwaṣeun Arówólú ẹ káàbọ̀ sórí ètò bí òwe àwọn bàbá wa ni wọ́n ní tí adẹ́tẹ̀ bá tí ẹlẹ́dẹ̀ bá gbọ́ tí ajá bá gbọ́ máa dẹ́tẹ̀ wọn á nínú bí lọ lù ú tó bá bù ṣe gàdà tó bá gbọ́mọ olóyè kan ká tó sọ pé ọmọ ọba wọn á nìkan burúkú wọ̀ lóni. Wá tó fi jẹ́ pé ìmọ̀tara yín nìkan nígbà gbogbo. Kí ló dé tẹ̀ lè ṣíjú àánú wo àwọn èèyàn nínú ìlú? Ẹ lówó ẹ̀ fi mọ̀ wọ́n. Brọ́dà mi Denmark ẹ káàbọ̀ sórí ètò Denmark Motors mo kí yín bàbá mi. Ìyáàfin Òdúnúgà Mújìdáàtọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Kí ló dé tó jẹ́ pé ẹ lè ronú láti ronú nípa ọmọlàkejì yín kẹ́tẹ̀ wo pé ìyà jẹ ọmọlàkejì yín tẹ́tẹ̀ lè ronú nípa ẹ̀. Ó dijọ́ tẹ́ ẹ bá tó nífẹ̀ẹ́. Ó dijọ́ tẹ́ ẹ bá tó nífẹ̀ẹ́ tipátipá.
kí ìlú wa tó tòrò mi ní parọ́ fún yín. Ìlú òyìnbó táwa ń sá wa wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni, ìfẹ́ ló wà ń bẹ. Ìfẹ́ tán ní ni wọn ò fi ṣera wọn níṣekúṣe, kò síbi tí ṣe ò sí, oníkálukú àìmọye àwọn bòmí náà tó ti sọ pé wọ́n kówó jẹ wọ́n kówó mi. Ìfẹ́ gangan ni kókó. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn yín ẹ ní jẹ́ kán sùn nínú òkun, ẹ ṣe náà fún wọn. Tí ò bá ti ń ṣe pé ìfẹ́ àpò tiyín nìkan lẹ́fẹ́, tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn yín ẹ ṣe náà fún wọn, wọ́n á rí náà tán. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn èèyàn yín ẹ ṣe títì fún wọn, nítorí pé ẹ mọ̀ pé orí títì yẹn náà rìn kó má bàa máa kú ńgbà gbogbo. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn yín ẹ ṣe omi fún wọn, ẹ ní fẹ́ jẹ́ kó mu omi kómi débi tó yẹ kó máa fún wọn ní kọ́lẹ́rà. Àìnífẹ̀ẹ́ ni ò jẹ́ kẹ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí. Brọ́dà mi Ọlámilékan Ṣòbò, ẹ káàbọ̀ sórí ètò jàre. Àìnífẹ̀ẹ́ ni ò jẹ́ kẹ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí. Ìyáàfin Kudrat, ẹ káàbọ̀ sórí ètò. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ẹ ṣe tí ọmọlàkejì yín máa fi nígbéga ni. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ẹ ní jẹ́ kébi pa ọmọlàkejì yín. Ìfẹ́ lòyìnbó ní bí tí wọ́n fi ṣe ọ̀nà, ìfẹ́ ara wọn náà ní ni wọ́n fi ṣe omi, ìfẹ́ náà ní náà fi ṣe iná. Gbogbo tó ń ṣe yìí wọn ò ṣe pé kẹ́ lò lọ́fẹ̀ẹ́, oníkálukú ló ń sanwó bó ṣe ń lò ó. Ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ pé nǹkan báyìí lè pa àwọn èèyàn wa lára. Kí n wá sọ tuntun fún yín, tí omi kan tó bá ṣèṣe bóyá ó nídìí àtúnṣe kan ní agbègbè wa ń bí lónìí ìsìn, tó bá fẹ́ wá ṣe ní ọ̀túnla wọ́n á ti wá lẹ ìwé, wọ́n á sọ lórí kí náà pé ayélujára, wọ́n á tún wá mú ìwé, wọ́n á lẹ̀ mọ́ ẹnu ọ̀nà oníkálukú. Brọ́dà mi Àfíìsì Ọláìdé káàbọ̀, wọ́n á lẹ̀ mọ́ ẹnu ọ̀nà oníkálukú wípé ọjọ́ báyìí a fẹ́ wá ṣe nǹkan báyìí. Ìyáàfin Tèmítọ́pẹ́ tí àmì ẹ̀ káàbọ̀, wọ́n á lẹ̀ mọ́ ẹnu ọ̀nà yín lọ́jọ́ báyìí a fẹ́ wá ṣe nǹkan báyìí, múra sílẹ̀ a fẹ́ wá tún omi ẹ ṣe. Kì í ṣe pọ́kàn máa wá sọ́dúnlé wákàn wo omi wá ti omi tó ní rómi lò rárá o. Tó bá ṣe bẹ́ẹ̀ fún ẹ, o láǹfààní láti gbé wọn lọ sí ilé ẹjọ́ pé wọ́n ṣe nǹkan báyìí fún mi ní àkókò yẹn, mi ò rómi mu, mi ò rí kíní kan ṣe. Tí ò sì sọ ọlọ́pàá tó máa mú ẹ sí pé o pè wọ́n lẹ́jọ́. Ìfẹ́ ara wọn ni wọ́n ní. Ṣùgbọ́n lọ́dọ̀ wa lọ́hùn kò sífẹ̀ẹ́. Ṣé Fúlàní ló nífẹ̀ẹ́ Yorùbá ni? Fúlàní tí ò nífẹ̀ẹ́ Haúsá tó jọjọ́ ọmọ ìyá torí pé ọmọ ìyá ni wọ́n. Fúlàní ò nífẹ̀ẹ́ Haúsá débi pé ó fẹ́ nífẹ̀ẹ́ Ìgbò àbí nífẹ̀ẹ́ Yorùbá. Kí la wá sọ? À nífẹ̀ẹ́ ara wa. Gbogbo nǹkan tá à ń ṣe àpò ara wa là ń jà fún. Gbogbo nǹkan tá à ń ṣe àpò ara wa nìkan là ń jà fún. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n kúrò lÉkòó, wọ́n lọ fún wọn lówó ọjà tó jó ní kí náà pè lọ́hùn nílẹ̀ Haúsá lọ́hùn. Àìmọye ọjà tó jó nílẹ̀ Yorùbá tí bàbá ò tẹ̀ ronú sí. Lẹ́yìn yẹn máa ní Òṣòdíjò. Lẹ́yìn yẹn òun ni Òṣòdíjò. Brọ́dà mi Olúọmọ, Òṣòdì máa jó nítorí pé mo rí pé orúkọ Òṣòdì òun lẹ̀ ń jẹ́ tẹ́ fi ń jẹ́yàn. Látìgbà tí Òṣòdì ti jó mi ì tí ì gbọ́ nǹkan tẹ́ ẹ sà nípa lórí ọ̀rọ̀ náà. Bàbá tó ń lò yín tó ń fún yín lágbára ní Lagos State mi ì mà tí ì rí ipasẹ̀ nǹkan tó ṣe pé Òṣòdì ibi tó ti bí ọmọ mi nìyẹn jẹ́ kí n lọ tún bẹ̀ ṣe mi ì mà tí ì gbọ́. State government ló máa ṣe. Ṣùgbọ́n wọ́n lè kówó lọ fún wọn ní ilẹ̀ Haúsá. Ṣé wọ́n nífẹ̀ẹ́ ìyẹn ọmọ ìyá wọn, àwọn ọmọ ìyá wọn, because wọ́n claim Èkó? Ṣé wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá wọn? Ṣé wọ́n nífẹ̀ẹ́ àwọn táwọn ń pè lọ́mọ? Ṣé wọ́n nífẹ̀ẹ́ wọn bí? Ṣé wọ́n nífẹ̀ẹ́ wọn bí? Ẹ̀yin tẹ́ máa ń jáde pé wọ́n sọ̀rọ̀ sí Olúọmọ, ẹ tún lè jáde fún èmi ò lè bẹ̀bẹ̀ o. Wàláì mo fà Al-Qur'an ṣẹlẹ́rìí, mo kúrò lérò èèyàn bẹ́ẹ̀. Ajá ò ní gbókè yẹn ò ká. À ń bọ̀ lÉkòó láti wá ṣe ìwọ́de ìrọ̀rùn. Kó Olúọmọ kó kó àwọn ajá ẹ̀ kó so ṣéènì mọ́ wọn lọ́rùn, kó so wọ́n mọ́lẹ̀. Torí pé mo ti ń gbọ́ ìlérí lóríṣiríṣi. Èmi ò báyàn jà, Olúọmọ ṣiṣẹ́ owó ẹ̀.
ọ̀gá fún national ni bí ròdù sí ni èmi ò mọ̀ Agbájé lówó lọ́wọ́ ọmọ ẹ̀ lóògùn àǹfààní ẹbí tí ẹ ní o kò kọjá mi o owó tágbájé ní oògùn tó ní fún àǹfààní ẹbí ẹ̀ àǹfààní fámìlì ẹ̀ ní kì í ṣe tèmi ọmọ Ọlọ́run. Princess Adùn ẹ káàbọ̀ sórí ètò ìyá mi. Gbogbo agbára tẹ́ ẹ ní tó yẹ kẹ́ fi jà fún mẹ̀kúnnù òṣì lẹ fi ń ṣe kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. MC Olúọmọ tó bá jẹ́ èèyàn pàtàkì lóòótọ́ tó jẹ́ alágbára tòótọ́ tó bá nílẹ̀ sẹ́yìn kankan Sunday Igboho ṣiṣẹ́ fún olóṣèlú gbogbo bọ́n ṣe ń pè é sí nítorí pé ó mọ̀ pé Ọlọ́run ti kẹ́ òun gbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ ọmọ àwọn ènìyàn ó wá ń jà fáwọn ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn lónìí kò ró tapó tí ẹnìkan mọ̀ Ìgbòho ò ronú pé bóyá òun fẹ́ jẹ gómìnà kò ronú appointment kankan lọ́wọ́ ẹnikẹ́ni ẹ gbọ́ bó ṣe máa ń búra sí kí ló wá ṣèwọ MC ó lágbára ní Lagos State mo nígbàgbọ́ pé ìwọ ló yẹ kó kọ́ jáde pé tọ́ n tó ń sọ yìí èmi gan mo support àwọn ẹni yìí ẹ jẹ́ kí Yorùbá nation wáyé ṣùgbọ́n ó sì fẹ́ máa jẹ́ àjẹbí sí ó sì fẹ́ máa jẹ́ àjẹpọ̀dànù sí òótọ́ ọ̀rọ̀ lèmi ò bá yín sọ MC Olúọmọ ẹ rántí ọ̀la ẹ má ro tòní nìkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ MC ẹ jọ pera yín ṣàkíyèsí ẹ rántí ọ̀la lóòtítọ́ ẹ ti kó gbogbo àwọn ọmọ yín kúrò nílé ṣùgbọ́n ṣé gbogbo àwọn ẹbí yín lẹ kú kúrò nílé ara ìnífẹ̀ẹ́ tí mò ń sọ nìyẹn brother MC o ti kó àwọn ọmọ ẹ kúrò nílé lóòtítọ́ ṣùgbọ́n gbogbo àwọn ẹbí ẹ ò lẹ́gbọ̀n ò lábúrò ìyá ẹ ò lẹ́bí bàbá ẹ ò lẹ́bí kì í ṣe bó mo fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ni o ẹlẹ́bí tẹ́ ẹ bá lẹ́bí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ bí yín tẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ wọn tọkàntọkàn tẹ́ ẹ bá fẹ́ wọn taratara ẹ sọpọ́ọ̀tì Yorùbá nation yìí brother mi Idris ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe kí ni bàbá mi ẹ máa sọpọ́ọ̀tì Yorùbá nation nítorí pé n tí wọ́n gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá nation n tó lè bọ́ gbogbo wa tó lè kó wa kó olóko ẹrú ni brother MC ṣe bọ́ ọmọ tí ń ti kàwé l'Amẹ́ríkà báyìí ó gba ìwé ẹ̀yẹ láìpẹ́ yìí a rí bó ṣe kàwé tó làmìlaka yẹn ó yẹ kó padà wá sílùú bàbá tó bí ni láti wá tún lu bàbá ẹ̀ ṣe ni ẹ sọ fún mi ipò tẹ́ ẹ fẹ́ fi sí tó fẹ́ fi tún lu bàbá ẹ̀ ṣe ẹ̀kọ́ tó wá kọ́ nílùú Amẹ́ríkà ẹ sọ fún mi ibi tó ti fẹ́ lò Amẹ́ríkà náà ni ó máa lò fún nítorí pé kò síbi tó ti lè lò lórílẹ̀‐èdè bàbá tó bí ẹ̀yin àtèmi òun mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan èyí kì í ṣe èébú ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni brother MC Olúọmọ ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni ọ̀rọ̀ tí mò ń sọ èyí kì í ṣe ìjà ọmọ 4 lẹ́ni l'Amẹ́ríkà tó ń kàwé tí gbogbo wọn bá ṣe tán wá jókòó sí Amẹ́ríkà ńbẹ̀ náà ni torí pé tán bá wálé òfútù fẹ́ tẹ ni ní nǹkan tí àwọn bàbá àṣàlẹ̀ yín ṣe ni nítorí pé wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá dúró brother mi Ọbáyọmí ẹ káàbọ̀ tílẹ̀ Yorùbá bá dúró ẹ sọ fún mi kọ́sítọ́ọ̀mù lẹ́kọ̀ọ́ ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù ń bẹ̀ yẹn ọmọ boni Fúlàní ni ṣé ọmọ MC Olúọmọ ò lè jẹ olórí àwọn kọ́sítọ́ọ̀mù ni ìlú òyìnbó ló ti wá kàwé tó sì ní òye oríṣiríṣi MC Olúọmọ ṣé ọmọ yín ò lè wá darí àwọn immigration ní Nàìjíríà ni tẹ́ ẹ bá wá sí Nàìjíríà embassy nílùú tí mo wà yìí Fúlàní ló wà ń bẹ̀ tẹ́ ẹ bá lọ sí America embassy Nigeria embassy l'Amẹ́ríkà Fúlàní ló wà ń bẹ̀ ẹ lọ sí Nigeria embassy ní UK Fúlàní ló wà ń bẹ̀ sọ fọmọ tí yín pé kó má débẹ̀ ni ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe làákàyè òun la ṣe sọ pé oníkálukú ń jayé ọmọ ẹ̀ mọ́ ayé ẹ jẹ́ ká jà fún nǹkan tó lè gbà wá sílẹ̀ ẹ má jẹ́ ká rò pé àwa ń jẹun nìkan ẹ jẹ́ ká rò tàwọn ọmọ wa mọ́ brother MC Olúọmọ èyí kì í ṣọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni
tẹ́ ẹ̀ bá ti support Yorùbá nation á jẹ́ pé ẹ̀ kì í ṣe ọmọ Yorùbá àtàtà. tẹ́ ẹ̀ bá ti support Yorùbá nation á jẹ́ pé ẹ̀ kì í ṣe ọmọ Yorùbá òdodo. brọ́dà mi Solomon ẹ káàbọ̀ sórí ètò, brọ́dà mi Oyèdèjì mo kí yẹn káàbọ̀. tẹ́ ẹ̀ bá ti support Yorùbá nation ẹ̀ kì í ṣe ọmọ Yorùbá àtàtà. mo sọ fún yín brọ́dà mi Olúọmọ, àmọ́ra rí kò sí tá a fẹ́ jà fún, a lè bára wa jà, ọ̀rọ̀ lá bára wa sọ, ọ̀rọ̀ ẹnu mi lẹ́ máa dànù, ẹ̀ lè da ẹ̀mí fún ara mi nù. brọ́dà mi Olúọmọ, ẹ sa gbogbo ipá tẹ́ ẹ bá ní, Elédùmarè lọ́ba tó lágbára jù. ẹ má wò pé ẹnìkankan lè fi ìyà jẹ ẹnìkan, wàláhì kò sẹ́ni tó lè fi ìyà jẹ ẹnìkan. báwa ṣe kéré tó yìí a ti rí ìrírí ayé bẹ́ẹ̀. ìyáàfin Bùkọ́lá ẹ káàbọ̀ sórí ètò, brọ́dà mi Olúladé ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú torí Ọlọ́run. a ti rí ìrírí oríṣiríṣi tó jẹ́ kí ọpọlọ tiwa yìí jí pé kò sí ẹ̀dá náà láyé tó lè fi ìyà jẹ ẹ̀dá kan. tèmi ò bá rí, tí mi bá ti dáyé nígbà àwọn Gáà, Báṣọ̀run Gáà nígbà yẹn lọ́hùn-ún, mo wà láyé ńgbà Sani Abacha. ayé ni mo wà nígbà Sani Abacha. òun ló jẹ́ kó yé mi dájú pé kò sí ẹ̀dá náà tó lè fìyà jẹ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ àfi tọ́lọ́run ò bá tí ì ṣetán. brọ́dà MC Olúọmọ, tẹ́ ẹ̀ bá lè pe bàbá Tinubu sí àkíyèsí, kí ló dé? ọ̀dọ́ lẹ́yìn, ọ̀dọ́ nìyìn, kí ló dé tẹ́yìn ò lè pera yín sí àkíyèsí? ẹ wo nǹkan tí àwọn ọmọ yẹn ṣe fún yín nígbà EndSARS, ẹ gbóúnjẹ wá fún wọn sí, kí ló dé tó fi sí? torí pé wọ́n mọ̀ pé èèyàn Tinubu nìyín ni, n tó fi sí oúnjẹ yìí fún yín nìyẹn. ó wá yẹ kẹ́yìn náà jókòó kẹ́ ẹ wá rò ó dájúdájú pé àwọn èèyàn fẹ́ràn mi o, pàápàá àwọn tó wà lábẹ́ yín tó ń hèlè yín, ṣẹ́rù bí gbogbo wọn náà fẹ́ràn yín ni. gbogbo wọn kọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń tẹ́ lọ́rùn. òun ni mo ṣe sọ fún bàbá wa Tinubu pé kán ṣọ́ra wọn, nítorí pé àwọn Fúlàní ò fẹ́ràn wọn, wọ́n tì wọ́n lọ sóko parun ni. ẹ jẹ́ ká jí ká má sùn, ọmọ Yorùbá jí má sùn. wọ́n ti dá ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni wọ́n ti dá ẹgbẹ́ kan sílẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ nílùú mi Ṣàgámù. ọmọ Yorùbá jí má sùn, wọ́n ti dá sílẹ̀ nílùú Ṣàgámù. pẹ̀lú iṣẹ́ takuntakun tá à ń ṣe lágbára àwọn tí wọ́n jẹ́ ọ̀gá mi nínú agitétọ̀ yìí, à ń kó bọ̀ láìpẹ́, ẹ máa rí wọn láìpẹ́, ẹ máa rí wọn, wọ́n máa jáde láìpẹ́ yìí. Yorùbá Royal Security, ẹ máa rí wọn láìpẹ́, kò ní pẹ́ kò ní jìnnà, nítorí pé ó tó gẹ́ alùbàtà kìkìn dárin, ó ti tó gẹ́, àkókò náà dé, a fẹ́ gbára wa. ẹ máa rí ọlọ́pàá Yorùbá láìpẹ́ láì jìnnà. Yorùbá Royal Security, ẹ máa rí wọn láìpẹ́ tó máa dáàbò bò wá. ẹ wo gbogbo inú igbó tó sọ̀rọ̀ àǹdí wa ká pátápátá, gbogbo ẹ̀ ní Fúlàní wà tó ti ń ṣọṣẹ́. ẹ gbọ́ pé wọ́n gbéyàn bí lénìí, wọ́n pààyàn bí lọ́la, èèyàn márùn-ún náà pa bẹ́ẹ̀ lọ́túnla. kò burú láṣẹ Elédùmarè, ọ̀rọ̀ ti rédíò yẹn láṣẹ Ọlọ́run a máa gbégbèsè lórí ẹ̀, á da fún yín ìyá mi Fátímù Fúnkẹ́, a máa sọ̀rọ̀ lórí ẹ̀, máa gbé síwájú àwọn àgbààgbà. bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó ti di mímú ṣe, a máa ṣiṣẹ́ lórí ẹ̀, òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ. gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí òun la gbọ́dọ̀ ronú nípa ẹ̀, gẹ́gẹ́ bí òru ìyá mi Fátímù ṣe sọ yìí. kì í ṣe gbogbo wa la máa wà lórí Facebook lóòótọ́, bẹ́ẹ̀ ni ìyá mi, ń tá nídìí nìyẹn, ń tó fa ariwo tá à ń pa yìí nìyẹn. kí nìkan tó lè ràn wá lọ́wọ́? ẹ jẹ́ kí gbogbo wa jọ jáde. lóòtítọ́ ṣé mi mo ra dátà fún yín báyìí tẹ́ fi wà lórí ìkànnì yìí báyìí tẹ́ fi ń wò mí? èmi kọ́ mo ra dátà fún yín, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní làǹkàyè, tẹ́ ẹ ní human feelings lára, tẹ́ ẹ mọ̀ pé nǹkan tó gbé lọ́wọ́ yìí nǹkan dáadáa ni, òun lẹ ṣe ra dátà tẹ́ fi ń gbọ́ wa, tẹ́ fi ń gbọ́ nǹkan tá à ń ṣe, tẹ́yin náà fi ń tẹ̀lé wa. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá tún rí míì, ẹlòmíì tó tún bọ́ síta sí ẹ má tún lọ bẹ̀, kò sẹ́ni tó ra dátà fún yín.
ṣùgbọ́n pẹ̀lú tẹ́ ń ṣe yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa yìí Elédùmarè á wà pẹ̀lú ẹ̀yin náà Fúlàní ò ní kó yín lẹ́rú Fúlàní ò ní dàdílé yín láàmú ogun Fúlàní ò ní jẹ́ ti yín láṣẹ Ọlọ́run ń ta nídìí látọwọ́ ara wa nìyí ká pariwo síta ká sọ nǹkan tó ń ṣẹlẹ̀ síta ó ní orú nǹkan tí gómìnà wa sọ lẹ́ẹ̀kan wípé òun ò rò pé bóyá Nàìjíríà lòun ṣì wà òun ò rò pé Nàìjíríà lòun ṣì wà nítorí pé ìlú Nàìjíríà lòun ti rírú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí àwọn èèyàn kankan wọ uniform army uniform Nigerian soldier uniform ní ẹ̀yin èèyàn mi wọ́n wọ̀ sọ́rùn wọ́n fi lọ ṣiṣẹ́ láabi àwọn èèyàn sì mú wọn pẹ̀lú AK-47 méjìdínlógún wọ́n kó wọn fún ọlọ́pàá kò tó 24 hours àwọn ọlọ́pàá sì wọ́n rìlíìsì wọn tìbọ́ntìbọ́n wọ́n ní order from above ọmọ Yorùbá jí má sùn lóòótọ́ n tó ń bọ̀ yé wu ni àwọn kan sọ pé ẹ má dá wọn lóhùn wọn parọ́ ni ẹ má dá wọn lóhùn gbóná tí ń rí information tó ń gbé kiri kó tó di pé wọ́n announce lockdown làwa ti pariwo ẹ̀ láti bí oṣù kan pé wọ́n gbé bọ̀ ẹ má gbà á wọ́n gbé wá àbí wọ́n gbé wá ẹ má jà tanra wa Buhari máa gbé ìjọba sílẹ̀ kó tó tó oṣù kẹfà ọdún tó ń bọ̀ gbígbéjọba sílẹ̀ tó máa gbéjọba sílẹ̀ ó máa gbélé Fúlàní dání Fúlàní ló máa ṣe handing over fún ẹ wà rí pé àwọn military kó sílùú wọn bẹ̀rẹ̀ sí ní pààyàn wọn ò ṣe military o tọrọ mo sọ fún yín fake ni wọ́n ti wà ní gbogbo barracks káàkiri gbogbo barracks náà ti wà kiri àwọn sójà wa yìí náà ló ń train ní wọn bó ṣe máa pààyàn wọ́n ti kó wọn káàkiri bẹ́ẹ̀ náà ti kó wọn káàkiri wọ́n ti kó wọn bó ṣe yìnbọn wọ́n sì ń train ní wọn dì sí i ká má tọra wa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn gbogbo àwọn tó bá sọ pé àwọn sì sọ̀rọ̀ òṣèlú ẹ fi wọ́n sílẹ̀ èyí tẹ́ ẹ bá lè bá sọ̀rọ̀ nínú wọn ẹ bá wọn sọ̀rọ̀ kàn jẹ́ kí gbogbo wọn jọ pa òun pọ̀ kàn jẹ́ kí ohun wá ṣọ̀kan ká má bàa gbógun lọ kàn jẹ́ kí ohun gbogbo wá ṣọ̀kan kí Yorùbá lè bọ́ lóko ẹrú kàn jẹ́ kí ohun gbogbo wa kó ṣe ọ̀kan ká má bàa jẹ̀yà kú nítorí pé tí ogun Fúlàní bá kó Yorùbá mo sọ̀rọ̀ yìí ó dàbí ìsọkúsọ ẹlòmíà wò á ní ọgbẹ́ni tí lè tẹnu mọ́rọ̀ jù jàre kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin bàbá wa lẹ́ní kókókó làárọ̀ fàdítí mo tún sọ lẹ́ẹ̀kan sí tí ogun Fúlàní tó bá fi lọ bá wa lábo nílẹ̀ Yorùbá mi ní parọ́ fún yín ọba di akọ́dà láàfin Fúlàní olóṣèlú ńlá tó jẹ́ ògbónágbòǹgbò nínú olóṣèlú afọpátá ìyàwó Sẹ́ríkì wàláì ọmọ bá di ẹrú láàfin àwọn òjòyè wọ́n á fọlẹ̀ dánwò nínú pálásì Fúlàní ìdí nìyí tí mo fi pariwo tí mo fi kígbe síta ẹ má jẹ́ kí nǹkan ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa má ronú pé ẹnìkan bá mi jà abẹ́nìkan ṣe kíní kan ẹ jẹ́ tètè yá pa wọn pọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ má jẹ́ ká kọjú ìjà sí ẹnu kùn yín pọ̀ jù wọ́n ti ní ká má sọ̀rọ̀ sọ́ba ṣùgbọ́n a máa sọ díẹ̀díẹ̀ ẹnu ti ń kùn yín jù nǹkan kankan tẹ́ lọ ṣe ń bì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú Dangote bàbá tẹ́ ẹ bá sì ní àtúnṣe tẹ́ lè ṣe sí ọ̀rọ̀ yẹn lọ ṣe sí kó tó di pé ó máa di tí tó máa di iṣu atayọ̀yàn ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ Yorùbá máa kọjú ìjà sẹ́yìn tẹ́ tá a pè ní bàbá ṣó wá tọ́ kó jẹ́ pé ọmọ kékeré tí ò tó kankan kó máa gbé orí adé ṣépè ẹ̀yin sì lè rò pé ò ní jà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹni tí Ọlọ́run ò lè gbẹ́nu ẹ̀ ṣàṣẹ bẹ́ẹ̀ ni ìyá mi ìyáàfin Juliana abẹ káàbọ̀ sórí ètò ìyá mi kò sí ẹni tí Elédùmarè ò lè fi àṣẹ sí lẹ́nu
kò sí ẹni tí Ọlọ́run ò lè fi àṣẹ sí lẹ́nu. Bàbá wa Ọọ̀ni Ọ̀jájá second, tẹ́ bá wo ètò mi dáadáa ẹ mọ̀ pé mo jẹ́ ẹni tó fẹ́ràn yín dáadáa. Mo jẹ́ ẹni tó fẹ́ràn yín dáadáa. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀yin lẹ kọ́ sọ mí di ẹni tó ń sọ̀rọ̀ lórí social media ní 2015 tí Akínolú yájú sí yín. Mo pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ sí Akínolú àti ọjọ́ náà ni mo ti dẹ tó ń sọ̀rọ̀ lórí social media. Mi ò ní fẹ́ kó jẹ́ pé àwọn nǹkan tí ò tó nǹkan ló máa kọjú ìjà sí yín. Ìyáàfin Juliet, ẹ ṣé mo dúpẹ́, káàbọ̀ sórí ètò. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ kó ṣẹ, kó má di pé ọmọ kékeré á sọ̀rọ̀ ságbàlagbà, ọmọ kékeré á yẹ̀yẹ́ àgbàlagbà, kó má di pé ọmọ kékeré máa gbé orí adé ṣépè. Bàbá mo fẹ́ràn yín o, ẹ lọ wá àtúnṣe ṣe sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Bí mo ṣe sọ̀rọ̀ yẹn ó yẹ kó yé yín láàrin ẹ̀yin àti Dangote ní orílẹ̀ ibì kan. Mo fẹ́ kẹ́ tún àtúnṣe ibẹ̀ yẹn, mo fẹ́ kẹ́ tún ṣe. Mo ṣe wádìí ọ̀rọ̀ yẹn, mo fẹ́ gbá ọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ mú ń bẹ̀ kó tó di pé màá sọ ọ̀rọ̀ jù lórí ẹ̀, màá sì dúró ń bẹ̀ yẹn ná. Ṣùgbọ́n léè tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì, bàbá Ọọ̀ni of Ifẹ̀, mi ò tí ì rí àrídájú ibi tẹ́ dúró sí. Brọ́dà mi Dáúdù, ẹ káàbọ̀ sórí ètò. Mi ò tí ì rí pàtó ibi tẹ́ dúró sí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Ṣé àwọn ọmọ yín tó ń pa sódùn mọ́ yín nú ni? Torí pé bàbá gbogbo Yorùbá lẹ jẹ́. Àwọn ọmọ yín tó ń pa nílẹ̀ Yorùbá, bàbá Ọọ̀ni, sódùn mọ́ yín nú? Bí Yorùbá ṣe kú lójoojúmọ́, ṣé dùnnú yín ni? Bí Fúlàní ṣe ń wọlé tó ń pa àwọn èèyàn wa tó ń gba ransom lórí wọn tó ń ṣe gbogbo ẹ̀ yìí, ṣé dùnnú yín ni? Bàbá, mo kàn mẹ́nubà ọ̀rọ̀ yín lónìí ni, kò ní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe àtúnṣe. A fẹ́ rí yín, a fẹ́ rí bẹ́ẹ̀ ṣe dúró. Ǹjẹ́ sọ́pọ́ọ̀tì àwọn ọmọ ìyá yín ni? Àwọn tó jẹ́ ọmọ ìyá yín, àwọn tó jẹ́ ọmọ yín yìí, ibi tẹ́ ìjọba ní lórí, tẹ́lẹ̀dùmarè rán yín pé kẹ́ ṣe. Ǹjẹ́ sọ́dọ̀ wọn lẹ wà ní àbọ̀dọ̀ Fúlàní? Ọmọọba Felix, ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ni àwọn mẹ́rin náà ṣe pa kọjá. Bẹ́ẹ̀ni bàbá mi, mo ti sọ síwájú kẹ́ tó dé sórí ètò. Bẹ́ẹ̀ni brọ́dà mi akíkaka lójú ọlọ́rọ̀ òmìnira ènìyàn, ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Ẹ jẹ́ kí gbogbo wa jọ parapọ̀. Brọ́dà mi Karim Mọ́sún Àríbidé, ẹ káàbọ̀ sórí ètò. So ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́ pọ̀. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá, bàbá Yorùbá lẹ jẹ́. Bàbá Yorùbá lẹ jẹ́. Ǹjẹ́ ṣé ti Yorùbá lẹ̀ ń ṣe ni àbí ẹ kọ̀yìn sí Yorùbá ni? Ǹjẹ́ ẹ fẹ́ bí wọ́n ṣe ń pa Yorùbá àbí kò dùn mọ́ yín nú? Nítorí pé bí nǹkan kan bá ń ṣe ọmọ Yorùbá, ó yẹ kó máa ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa ni. Ìbànújẹ́ ńlá ló jẹ́ kí màjèsín máa tójú òbí rọ̀rùn. Nígbà tó bá wá ń pa àwọn ọmọ níṣojú bàbá ẹ̀, ṣé bàbá ti gbowó ẹ̀mí ni bàbá ò ṣe sọ̀rọ̀ ni? Àbó ní nǹkan tí bàbá ń gbà lórí àwọn ọmọ ìtàn pa ló ṣe tẹ́ bàbá lọ́rùn? Gbogbo èèyàn bá lọ pìpàdé, ẹ lọ ṣe ètò lórí nǹkan tá à ń sọ yìí. Ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ bá mi share ètò yìí torí mo fẹ́ kó rìn, mo fẹ́ kó kan àwọn bàbá yìí lára, kí wọ́n lè mọ̀, kí wọ́n lè gbọ́ tá à ń sọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò ronú débẹ̀. Ẹ bá mi share ètò yìí, mo fẹ́ kó kàn wọ́n lára kó lè mọ̀ nípa nǹkan tí mò ń sọ̀rọ̀ lé lórí, pé tí wọn ò bá tètè kára mọ́ nǹkan tá à ń wí yìí, bí Ọọ̀ni ṣe tóbi tó lọ́ba nílùú Yorùbá, tó jẹ́ ọba ńlá nílẹ̀ Yorùbá, tó jẹ́ olórí gbogbo aládé nílẹ̀ Yorùbá yẹn, tí nǹkan tá à ń wí tó bá wá sí ìmúṣẹ, olódi wọn á dákọ́dà.
láàfin Fúlàní nítorí pé irú wọn gọgọgọ náà máa target tọ́rọ̀ mi ò bá yé wọn kó má ka ọ̀rọ̀ mi kún nǹkan mi o kó má ka ọ̀rọ̀ mi kún nǹkan mi kó má jẹ́ kí nǹkan tá à ń sọ yìí kó ṣẹlẹ̀ ni mò ń pa láriwo nítorí pé tó bá ṣẹlẹ̀ gbà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí àfi tẹ́ ẹ bá ráyè sá lọ nìkan ló yà kù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ni wọ́n máa fókọ̀sì jù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn ńlá náà máa fókọ̀sì jù ìwọ olówó tó ti bá Dangote fi gbàgàgbà ìwọ náà máa fèsì jù gbogbo ẹ̀yin Ọ̀tẹ́dọ́lá tí ẹ kẹhùn sọ̀rọ̀ lọ́wọ́ yìí kẹ́ ẹ má bàa kẹtàn sáré àfi èyí tó bá ráyè sá kúrò nílùú tó ò bá ti ráyè sá tí nǹkan táwọn yìí bá dé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rógun tí nǹkan táwọn yìí bá dé ẹ̀yin gan ọlọ́mọ àyẹ̀kẹ́ dẹni yẹpẹrẹ ẹni tí ò lè wò yìí ẹni tí ò rí wò rí ó máa dín pé ẹjọ́ máa sùn lórí ibùsùn kan náà nítorí ìdí èyí gbogbo ẹ̀yin àgbàlagbà ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyèlóyè gbogbo ẹ̀yin àgbààgbà gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ẹ tètè dìde sí nǹkan tá à ń wí yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú òtítọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni o olóòótọ́ lóòṣìkàlù ni ẹ lè rí mi bí ọmọ burúkú ẹ lè rí mi bí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe ẹ má ka gbogbo ìwà mi sí ẹ má ka gbogbo nǹkan tí mò ń ṣe sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ni mo fẹ́ kẹ́ bá mi gbé yẹ̀wò ẹ má ka ọjọ́ orí mi kún ẹ má kà kún pé torí pé mi ò kàwé ẹ má kà kún torí pé mi ò lọ́pọlọ ẹ má kà kún torí pé ẹnu mi ń rùn n tí mò ń sọ yìí ni mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ rò dáadáa ẹ rò ó ǹjẹ́ ṣé nǹkan tó ń bọ̀ yìí ṣé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣé nǹkan tó ń bọ̀ yìí ṣé rọ́ ni àbótítọ́ kẹ́ ẹ wá fi àwọn nǹkan kan kẹ́ ẹ fi máa ṣe àkàwé ẹ̀ ní àwọn bóyá ń ṣẹlẹ̀ lọ́tún lósì àwọn kọ́sítọ̀mù sì wọ́n wá sílẹ̀ Yorùbá mi ò gbúrò gbogbo nǹkan tó ń ṣe yìí nílẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá wọ́n wá sílẹ̀ Yorùbá wọ́n wá ń rèdì lọ́sàn-án lóru tó ń kó ọjà wa wọ́n ti wò pé bí a pa wá nígbà tí bí bá pa wá fúnra wa la máa sọ̀rẹ́ńdà Ìyáàfin Ṣọlá lórí ẹ̀ káàbọ̀ sórí ètò wọ́n ti wò pé nígbà tí bí bá pa wá dáadáa fúnra wa la máa ṣe kí ni lákọ̀ àmà calm down à sọ̀rẹ́ńdà ni à kàwọ́ sókè pétọ́ àti gbà ó àti gbà láti ṣerú Ọlọ́run sì ní jẹ́ ká ṣerú láyé excuse me Ọlọ́run ní jẹ́ ká ṣerú èyí ni mo fẹ́ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí ẹran àwọn jàǹdùkú sáàrin ìlú wọ́n pààyàn kiri wọ́n láwọn Fúlàní taná pa Yorùbá ṣé kò sáwúsá ńlẹ̀ Yorùbá ni a ṣe gbọ́ pé wọ́n gbé Haúsá bó ṣe ń gbé àwọn Yorùbá yìí ni ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ ti rán mi létí nínú ìlú kọ̀ọ̀kan Haúsá tó mélòó ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan Haúsá tó mélòó nínú ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá brother mi Ọlátúndé Gabriel ẹ káàbọ̀ sórí ètò nílẹ̀ Yorùbá Haúsá tó mélòó nílùú ìlú kọ̀ọ̀kan ẹ wá sọ fún mi pé gbogbo ibi tí wọ́n ti ń pa èèyàn yìí ṣé kò sí Fúlàní ń bẹ ṣé kò sí Haúsá ń bẹ mélòó náà ti pa nínú wọn mélòó Haúsá mélòó lẹ gbọ́ pé wọ́n pa nínú àwọn tó ń pa kákàkiri yẹn Haúsá mélòó Fúlàní mélòó ní Ìgàngán Fúlàní kún Ìgàngán kẹ àìmọye Fúlàní bẹ̀rẹ̀ pẹtẹ ẹ wo iye ẹ̀mí tó ti sùn nílùú Ìgàngán Haúsá mélòó ló wà nínú wọn Haúsá mélòó ló wà nínú wọn sẹ ẹ̀yin èèyàn mi ẹ sọ fún mi tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá pé tọ àwọn Fúlàní o wọ́n pa wọ́n jí Haúsá kan gbé bíbá yọ Haúsá ni o nínú gbogbo àwọn tó ń gbé nílẹ̀ Yorùbá tó ń kámẹ́rà àwọn tó ń bẹ̀bẹ̀ tó ń ṣe kinní yẹn Haúsá mélòó ló wà nù wọn Fúlàní mélòó ló wà nù wọn. Ibi tẹ́ ẹ máa ti rí wípé àwọn èèyàn yìí wọ́n mọ̀ọ́mọ̀ láti wu ìwà tó ń wù fún wa nílẹ̀ Yorùbá ni. Àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ̀ọ́mọ̀ láti máa ṣe nǹkan tí wọ́n ṣe yìí ni. Ìfẹ́nú ara wọn ni wọ́n ṣe fún wa. Nítorí yẹ kẹ́yìn àgbààgbà yìí jókòó kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí nìyẹn. Ṣé kò sí Haúsá l'Ábẹ́òkúta ni? Tẹ́ ẹ bá dé Èkó ṣé kò sí Haúsá ń bẹ̀ ni? Wọ́n jíyàn gbé kákàkiri. Mélòó l'Haúsá tó jí gbé nínú àwọn tó ń jí gbé yìí?
àwọn èèyàn wa kan nínú àwọn Yorùbá wọn ní Haúsá àti Fúlàní Haúsá kan ò gbà ti Fúlàní Fúlàní kan ò gbà ti Haúsá èmi gbà bẹ́ẹ̀ pé lóòótọ́ ni ṣùgbọ́n mo wá fi àkókò yìí ń béèrè lọ́wọ́ wa wípé láti ìgbà tó ti ń jiyàn gbé ìtàn gba ransom yìí ó di Haúsá mélòó tán gbé náà tó wà nílẹ̀ Yorùbá yìí kẹ́ ẹ gbọ́ pé wọ́n gbé Haúsá kan nígbà tó lọ tó kọjá lọ Haúsá náà gbé o wọ́n gbé Haúsá pẹ̀lú àwọn tó gbé o èyí tó ṣẹlẹ̀ ní nǹkan bíi kò tí ì pósù kan sìn nídàájí ọjọ́ náà mo jí ni mo bá kọ́ọ̀lù lórí fóònù tí mo pè padà tí mo gbọ́ ariwo yẹn tó sọ pé wọ́n ṣẹ̀ dá wọn dúró torí pé Haúsá kan wà ńbẹ̀ náà ṣe fi èèyàn bíi 2-3 sílẹ̀ pẹ̀lú àwọn Haúsá tó fi sílẹ̀ ńbẹ̀. brọ́dà mi Adéyínká Ògìní ẹ káàbọ̀ sórí ètò. ẹ wá ṣe gbogbo nǹkan tí mo sọ yìí ẹ jẹ́ kí àwọn àgbààgbà kan ṣe iṣẹ́ lórí ẹ̀ pé ok bóyá ń gbà tó jẹ́ pé wọ́n gbèyàn kan ní Abẹ́òkúta o ìgbà tó gbé àwọn 5 Haúsá 2 wà nù wọn o tó a rí pé nǹkan yìí kì í ṣe pé wọ́n kọjú ìjà sí Yorùbá nígbà tó pa èèyàn 4 tó pa ní Ìsẹ́yìn ní ìjẹta bíjẹrin ìsìn lọ́jọ́ ọdún àwọn 4 tó pa yẹn Haúsá jẹ́ 2 ńbẹ̀ Yorùbá jẹ́ 2 ńbẹ̀ ẹ sọ fún mi. àbíkẹ́ sọ fún mi àwọn tó pa ní Benue State èèyàn 76 tí wọ́n pa ní ẹ bá mi bèrè lọ́wọ́ wọn pé Haúsá mélòó ló wà nù wọn àbí kò sí Haúsá lù yẹn ni. ẹ rí i pé tí àwọn aráabí yìí ṣe wọ́n mọ tí wọ́n ṣe ìwà tó ń wù wọ́n mọ nǹkan táwọn ń wù níwà òun ló yẹ jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leaders tẹ̀lé òṣèlú àwọn nǹkan wọ̀nyí ló yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ronú nípa ẹ̀. wọ́n mọ ẹranko ni wọ́n lóòótọ́ bàbá mi Yorùbá tó bá tó wá pẹ̀lú wọn náà ẹranko lòun náà ń tà sọ fún wọn gan nìyẹn nítorí pé ìṣe wọn ìwà wọn ò yàtọ̀ sẹ́ranko Yorùbá tó bá tó wá tẹ̀lé wọn á jẹ́ pé ẹranko lòun fúnra ẹ̀. torí ẹ gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lóyèlóyè gbogbo ẹ̀yin olówó ọ̀tọ̀kùlúùlú gbogbo yẹn dìde ẹ mọ tẹ́yìn ṣe ẹ pè pàdé bàbá wa ààrẹ Gani Adams mo gbọ́ nǹkan tẹ́ sọ ní Ìjẹ̀ló gbogbo ìtẹ́ ń sọ yẹn ò ṣe tiwa bàbá mi ì gbọ́dọ̀ parọ́ fún yín gbogbo ìtẹ́ ń sọ yẹn ò ṣe tiwa ààrẹ lápè yín a ò ní kẹ́yìn fún ara yín gbébọn kẹ́ ẹ kọjú sójú ogun ṣùgbọ́n mú tẹ́ lè ṣe ọ̀rọ̀ pé wọ́n mú yàn kan wọn lọ gbà wọ́n lẹ̀ àwọn tí wọ́n mú yẹn bàbá ẹ rán wọn níṣẹ́ yẹn bóyá yẹ kẹ́ ẹ rán wọn ní kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín iṣẹ́ tẹ́ ẹ lọ ṣe ń bẹ̀ iṣẹ́ kárí mi ni ajá ò ní gbókéyàn ò yọ. ìyáàfin Bùkọ́lá Adédoyin ẹ káàbọ̀ sórí ètò ìyá Òkìkí Ọlá. ààrẹ Gani Adams kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín iṣẹ́ tẹ rán wọn rán wọn bóyá yẹ kẹ́ ẹ rán wọn ṣẹ̀yẹn ni rán wọn ṣẹ̀yẹn bó ti tọ́ àti bó ṣe yẹ ìran tẹ rán wọn òun ló fa n tó ṣẹlẹ̀ sí àwọn tẹ ránṣẹ́ kí Elédùmarè bá wa dóòlà ẹ̀mí wọn ẹ má jẹ́ ká fẹ̀kọ́ tanná fúnra wa. mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde tán sọ̀rọ̀ táwọn èèyàn sì ń takò wọn lóríṣiríṣi kí náà pè láàrẹ kí láàrẹ kí nìkan tá à ń pè láàrẹ oyè wo là ń pè láàrẹ ẹlẹ́rìí retí pé tí ẹnìkan ò bá ṣe kinní kan tẹ́nìkan ò bá ṣe kinní kan bàbá ayé kọ̀ǹpútà la wà yìí ẹ gbàgbé ẹ̀ olóyè Sunday Igboho kí Elédùmarè bá mi lọ́ra ẹ̀mí ẹ̀ kí nǹkan burúkú má ṣe é tó bá ronú bẹ́ẹ̀ ṣe ronú nǹkan ti bàjẹ́ ju bá ṣe ròyìn lọ. ààrẹ Gani Adams tí olóyè Sunday Igboho bá ronú bẹ́ẹ̀ ṣe ronú yìí nǹkan ti bàjẹ́ ju bó ṣe yẹ lọ. n tó túbọ̀ dáàbò bo ọmọ Yorùbá dìgbà tá a wà yìí kò ju ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho gbé. ààrẹ Gani Adams kí n bá yín sòtọ́ ọ̀rọ̀
ẹ gbé ìfẹ́ owó sílẹ̀, ẹ fẹ́ràn àwọn ọmọ Yorùbá, ẹ fẹ́ràn àwọn ọmọ ìyá yín. Ìfẹ́ owó ẹ gbé kúrò lọ́kàn, kẹ fẹ́ràn àwọn ọmọ ìyá yín. Tẹ́ ẹ bá fẹ́ràn àwọn ọmọ ìyá yín, ẹ̀yin ò ní ní sùúrù débi pé ẹ máa sọ pé àṣẹ kan ń bọ̀ láti ibì kan, ẹ ń retí kinní kan láti ibì kan. Mo fà àkókò yìí mo fi béèrè lọ́wọ́ yín, tó bá jẹ́ pé àbúrò tó ń bí lé yín tí Fúlàní bá kì í mọ́lẹ̀ tó bá pàṣẹ, ẹ máa dúró pé ẹnìkan fẹ́ pàṣẹ fún yín ni kẹ́ ẹ tó jáde síta. Àbí àwọn tó ń pa ìtí kan ní wọn bá jẹ́ ọmọ bíbí inú yín, ṣe máa ní sùúrù pé ó dìgbà tí ẹnìkan bá sọ pé òun ṣígun fún yín kẹ́yìn tó bọ́ síta. Bàbá ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká bá ara wa sọ òtítọ́ ọ̀rọ̀. Èmi ò ní ti fẹ́ gbà lọ́wọ́ yín o, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ló dé. Ẹni tí òótọ́ ọ̀rọ̀ bá tọ́ sí ẹ jẹ́ ká sọ fún. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ láti ṣe nǹkan wọ̀nyí. Nígbà tó lóyè Ìgbòho tún jáde tán, ó tún wá bá yín lé. Mo ti bá yín ṣe mítìn bẹ́ẹ̀ méjì, ẹ lè má mọ̀. Mo gbọ́ nǹkan tẹ́ ń sọ. Àwọn nǹkan tẹ́ ń sọ yóò lọ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn. Kò rí bẹ́ẹ̀ rárá. Tẹ́ ẹ bá ti tẹ̀lé òṣèlú, tẹ́ ẹ tẹ̀ láwọn òjẹ̀lú yìí, Ààrẹ Gani Adams, ẹ bọ́ síta lógun ọ̀fẹ́ o, ẹ bọ́ síta kẹ́ ṣe nǹkan tó tọ́ àti tó yẹ. Ẹ ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo wà nú ẹgbẹ́ yín lóyìnbó bí. Mo wà nú ẹgbẹ́ yín bí, ṣùgbọ́n mi ò tí ì rí òtítọ́ ọ̀rọ̀ kó jáde ń bẹ̀. Ó pẹ̀lú nǹkan tí mo ṣe ṣera ró díẹ̀, nítorí pé mi kì í ṣe ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá. Mi kì í ṣe ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá o. Mo fẹ́ ọmọ Yorùbá, mo fẹ́ràn Yorùbá, mo fẹ́ràn ìlú mi. Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ má jẹ́ kí nǹkan yìí kó jẹ́ pé nǹkan tó máa bà yín lórúkọ jẹ́, nítorí pé ẹ ti bíìdì orúkọ, ẹ ti jà fúnlẹ̀ Yorùbá látọjọ́ tó pẹ́, ẹ ti ń jẹ̀yàbọ̀ fúnlẹ̀ Yorùbá bọ̀ látọjọ́ tó pẹ́. Ilẹ̀ Yorùbá tẹ̀sí jẹ̀yà fún ẹ ń jọrọ ẹ̀, nítorí pé mò ń gbọ́ àwọn gbólóhùn kan lẹ́nu yín. Kí ló sọ yín dèèyàn? Ọ̀rọ̀ OPC ni, ṣùgbọ́n a ò ní pàtó lónìí. N tó sọ yín dèèyàn, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mo pẹ̀lẹ́ tó fara jẹ̀yà fún yín. Brọ́dà mi Àyìndé Ọlá, ẹ káàbọ̀ sórí ètò jàre. N tó sọ yín dèèyàn, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mo pẹ̀lẹ́ tó jẹ̀yà fún yín rí. Bẹ́ẹ̀ náà ló ṣe wà kákàkiri nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ orí ló jẹ̀yà fún yín. Ní tó sọ yín dèèyàn, kí náà fi mọ̀ yín. Ẹ má wá torí pé bóyá ẹ ti wà nínú ọlá kan, kẹ má ṣe tó yẹ kẹ ẹ ṣe lásìkò. Nínú àwọn tó ń pa ìtí kan nínú wọn bá jẹ́ àbúrò ìyàwó yín, ẹ ní dúró pé kẹ́nìkan ṣígun fún yín ká tó sọ pé kó jọmọ yín. Àwọn ọmọ Ààrẹ Gani Adams, ẹni tó nífẹ̀ẹ́ wọn lè jáde kó sọ̀rọ̀ sí mi. Kì í ṣe ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ kì í ṣe ìbú o. Tó o bá sì jáde tó sọ̀rọ̀ sí mi tọ̀, lákọ ló máa bá mi bí ìbọn. Ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò. Ẹ kẹ́hùn sọ̀rọ̀ kẹ́ má bàa kẹtọ sáré Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè tẹ́ ẹ gbé dání nìyẹn. Bàbá tẹ́ joyè lábẹ́ ẹ sọ̀rọ̀ sókè. Bàbá tẹ́ joyè lábẹ́ ẹ ó ti sọ̀rọ̀ sókè. Kò dìgbà tó bá mú àdá wá fún yín àbó mú idà wá fún yín kẹ́ ẹ tó ṣe nǹkan kankan. Ẹ jẹ́ ká gbàgbé gbogbo ìtànsọ yẹn. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ká ṣe nǹkan tó yẹ lásìkò. Ṣó dìgbà tó bá pa gbogbo ìlú tó kẹ́ ẹ tó dìde ni. Tẹ́ bá sọ pé kò tí ì yá, àwọn kan ń ja lórí social media. N tá à ń ṣe ń bí ẹ ṣe ìdá mẹ́wàá ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò, ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ fi ń bá wa tẹ́ rò bẹ́ẹ̀ pass message sí wa yẹn, ẹ ṣe ìdá, ẹ tí ì ṣe ìdá kan nínú nǹkan táwa gbé ṣe. Àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ yẹn, n táwa ti gbé ṣe, ẹ tí ì ṣe ìdá kan ẹ̀. Kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín. Nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ yẹn, àná wà nọ́ra ni. Àná àkókò wa. Ẹ tí ì ṣe ìdá mẹ́ta ẹ̀. Ààrẹ, mo tún pa òwe yẹn fún yín lẹ́ẹ̀kan sí. Ẹ mú ìfẹ́ owó kúrò lọ́kàn. Ẹ mú ìfẹ́ owó, ẹ mú kúrò lọ́kàn. Ẹ wá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá yín. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá yín,
ẹ ní dúró de pé ẹnìkan fẹ́ ṣígun kan fún yín. Níwọ̀nba àwọn èèyàn tó sì wà lọ́ndà yín, níwọ̀nba àwọn èèyàn tó wà pẹ̀lú yín, ọ̀rọ̀ tó yín lẹ́nu kí n tó wá sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín tó bá jẹ́ pé ẹ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ni. Ààrẹ Ọ̀nà Kakanfò lápè yín, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa rán olóyè Sunday Igboho ṣẹ́. Gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ya kúrò lára OPC, tẹ́ ẹ bá fẹ́ ṣe àgbà dáadáa, kẹ́ ẹ jókòó kẹ́ ṣe àgbà dáadáa, kẹ́ ẹ pàṣẹ, kẹ́nu yín tó àṣẹ, ó yẹ kẹ́ ẹ pàṣẹ fún gbogbo wọn nítorí pé ọmọ ogun ni wọ́n jẹ́ fún yín. Ó yẹ pé pàdé ni ẹnìkan bá bú yín, ẹnìkan bá sọ̀rọ̀ sí yín, ó yẹ kẹ́ ẹ gbé yẹn tì sẹ́gbẹ́ kan ni wọ́n ti jẹ́ ọmọ ogun fún yín torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lẹ jẹ́. Gbogbo àwọn táwọn jẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá ló yẹ kẹ́ ẹ pè pàdé ẹ̀. Ẹ yẹ pè pàdé ẹ̀ tó bá ní wà. Ẹ pè pàdé àwọn ọmọ jagunjagun ilẹ̀ Yorùbá tó bá ní dá yín lóhùn. Ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò bàbá. Tẹ́ ẹ bá pè ìpàdé àwọn tó jẹ́ jagunjagun yà dá yín lóhùn. Àtàwọn tó jọmọ yín tó ìwà lábẹ́ yín, àtàwọn tó ń sí lábẹ́ yín mọ́, tó jẹ́ orúkọ Oòduà People Congress mọ́. Ẹni tí ìbẹ̀rẹ̀ ní ẹ̀rà ni o, ẹni wọ̀n tí ọ̀bá jẹ́ abẹ́ yín ni gbogbo wọn wà. Ẹ ṣe nǹkan tó tọ́ àti tó yẹ. Ẹ pè ìpàdé. Tẹ́ bá jókòó tẹ́ káwọ́ gbéra tẹ́ ń sọ pé ó di ìgbà kan wọ́n mú àwọn kan. Ǹjẹ́ yìí mọ iye ọmọ tó ti mú lẹ́yìn àwọn ọmọ tí yín yẹn tó sì jáde kúrò nínú ibi tó tì wọ́n mọ́? Ǹjẹ́ mọ iye èèyàn tí wọ́n ti mú lẹ́yìn àwọn tí yín yẹn? Àìmọye tó ti mú lẹ́yìn àwọn ọmọ tí yín yẹn tó sì jáde tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ló yẹ ká máa bá díẹ̀ pé ààrẹ pàṣẹ o. Àwọn tó ń ṣiṣẹ́ yẹn ó yẹ kó máa sọ fún àwọn ẹni ẹ lọ́rùn ni pé ààrẹ pàṣẹ pé orúkọ yóò jáde ń bẹ̀. Bàbá ẹ ṣe àtúnṣe. Tẹ́ bá rí àwọn tó bá ń rí yín tó bá ń káwọ́ sókè tó bá ń sòtọ́ ọ̀rọ̀ wọn ò nífẹ̀ẹ́ yín. Ìfẹ́ ojú lásán ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìfẹ́ ojú lásán òun náà ní fún yín. Tó bá nífẹ̀ẹ́ yín wọ́n á bá yín sòtọ́ ọ̀rọ̀ tó ẹ para yín àkọ́ ń gbà míì. Tẹ́ bínú ṣùgbọ́n ẹ padà jókòó sínú yàrá ẹ rò ó ọ̀rọ̀ tọmọ yìí dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ wà náà ṣùgbọ́n náà tó gbégbá ní òtẹ́mi lọ́rùn. Ṣùgbọ́n àwọn tó ń dọ́dọ̀ yín tó ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ yín irọ́ ló wà bẹ́ẹ̀. Ìfẹ́ ojú lásán ni. Ẹ ṣe àtúnṣe. Elédùmarè ó gbà wá. Ẹ má jẹ́ kógun tẹ̀yìn kó kó Yorùbá. Tógun bá kó Yorùbá ojú tì yín. Torí àkókò tẹ́yìn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò náà ń pa àwọn ọmọ Yorùbá yìí. Orúkọ yín ò lè parun. Ààrẹ Gani Adams orúkọ yín ò lè parun. Àsìkò tẹ́ jẹ́ ààrẹ òun ni wọ́n pa àwọn ọmọ èèyàn náà pa àwọn ọmọ Yorùbá nípakúpa yìí tí pẹ́kẹ́kọ̀ọ́ sí mi. Information kan wà lọ́wọ́ mi tí mi tẹ̀ tí ì ní sọ jáde. Nítorí pé òun mo ṣe pa òwe fún yín pé ẹ má nífẹ̀ẹ́ owó. Ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá yín. Ọ̀rọ̀ yìí tí n bá sọ síta torí pé mo fẹ́ fi dáàbò bo ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ni tí n bá sọ síta ayé ẹ̀yin fún ara yín gan jù ó máa yé yín jùjùjù ṣùgbọ́n mi ì fẹ́ kí wọ́n lọ lépa ẹ̀mí ẹlẹ́mìí onímì ṣe ní sàn kankan. Ààrẹ Gani Adams adakẹ́ gbọ́ nǹkan tí mo sọ yìí kẹ́ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. Ìyáàfin Ṣókọ̀yà Olúwakẹ́mi aya pumping ẹ káàbọ̀ sórí ètò jàre. Adakẹ́ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Inú mi bá dùn tẹ́ bá lè ṣiṣẹ́ lórí ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan sí mo wà nínú ẹgbẹ́ OPU bí o. Mo wà nínú OPU nílùú yìí. Àwọn tí wọ́n sì mọ̀ mí tẹ́ bá pè wọ́n nílùú Canada bí wọ́n á sọ fún mi pé lóòótọ́ ni mo jẹ́ ọmọ ẹgbẹ́ yín nílùú yìí ṣùgbọ́n èmi ò bá yín sòótọ́ ọ̀rọ̀ èmi ò ní gọ́ sí ẹ̀yìn kankan. Ẹgbẹ́ ìgbésẹ̀ yìí ẹ pé ìpàdé gbogbo àwọn jagunjagun nílẹ̀ Yorùbá. Ọmọ yín ni gbogbo wọn jẹ́ kò sí bí irun máa lágbára ṣe lè gùn tó máa pàṣẹ fólówó ẹ̀ kò tó bẹ́ẹ̀. Gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n jọ mọ̀ yín ni nítorí pé àwọn bàbá wa ti gbé oyè yẹn lé yín lọ́wọ́ wọ́n ti sọ yín di orí Ọlọ́run sì ní jẹ́ kẹ́ di ìrù. Ẹ lọ pèpàdé yìí ẹ pèpàdé gbogbo àwọn jagunjagun. Olóyè Sunday Igboho níbi tí Ọlọ́run bá mi kẹ́ pẹ̀lú làǹkàyèdè kò ní sọ̀rọ̀ kan
kó fẹnu ṣáńtà ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ tẹ̀ dìde bẹ́ẹ̀ náà ló yìn yín tó sọ pé gbogbo nǹkan tí òun ṣe ẹ lọ́wọ́ nú ẹ̀ ẹ tẹ̀lé òun ẹ sọ̀pọ́ọ̀tì òun ṣùgbọ́n ẹ jẹ́ kí nǹkan yẹn ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ bàbá ẹ gbégbésẹ̀ lórí ẹ̀ ẹ má wò pé ẹnìkan jagun orí Facebook ẹnìkan jagun orí social media tẹ́ ẹ bá ń sọ eléyìí ẹ lè wò pé bóyá ẹ sọ̀rọ̀ sí wa torí pé iṣẹ́ Yorùbá lè mí gbé dání àtọjọ́ tí mo ti ń ṣe ètò ǹjẹ́ gbọ́ pé bóyá mo polówó nǹkan kan tá a máa sọ pé iṣẹ́ owó ẹ̀ ló ṣe rárá o. ìyáàfin adéránṣẹ́ káàbọ̀ sórí ètò ẹ má bínú bàbá mi nítorí dé èyí bàbá àgbàlagbà ní ẹ sì ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò ní dá kó máa pa ọmọ Yorùbá níṣojú yín kò ní dá kó máa pa ọmọ níṣojú bàbá ẹ̀ nítorí ìdí èyí ẹ ti di àgbàlagbà kò sí bí ọjọ́ orí yín ṣe lè kéré tó ẹ ti ju àwọn bàbá tó bí àwa lọ́mọ lọ nítorí pé wọ́n ti gbé yín sípò àgbà tí wọ́n bá sì ń pa ọmọ tẹ́ ẹ bí ìṣojú yín ṣé inú yín lè dùn ni àwọn ọmọ tẹ́ ẹ bí náà ń pa yìí gbogbo àwọn tí wọ́n pa ìyá ọmọ yín ni èèyàn 4 níjẹta nísẹ́yìn gbogbo bíbá yìí ni orúkọ yín dé gbogbo bẹ̀lẹ̀ jẹ́ oyè dé gbogbo bẹ̀ ní lápá yín dé gbogbo bẹ̀lẹ̀ lágbára dé nítorí pé ilẹ̀ Yorùbá ni ibi tó bá ti ń jẹ́ pé ilẹ̀ Yorùbá kò sí ọgbọ́n ẹ̀ kò sí ìmọ̀ kò sí nǹkan tí ìlú yẹn lè jẹ́ tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá ni o ẹ̀yin lẹ ṣe ń control débẹ̀ gbogbo àwọn tó pa níje ló yẹn àwọn ọmọ yín náà ni ìjọ wá dàbí kó máa pa ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ̀ wípé ojútì ló jẹ́ ìgbájúlá ló jẹ́ fẹ̀yìn fúnra yín kò yẹ kẹ́ ẹ máa jẹ́ kórúkọ báyìí kó wáyé ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀ tó ẹ̀yin èèyàn mi kò ní dùn kó pẹ́ kò sí bá a ṣe bó ṣe lè dùn tó kò sí ọgbọ́n náà ó kù bí ìṣẹ́jú bíi 18 tí màá fi ká ẹsẹ̀ ètò yìí kúrò nílẹ̀ màá tún padà sí ọ̀dọ̀ àwọn bàbá wa tó jẹ́ àwọn aláyélúwà nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba jàǹkànjàǹkàn bàbá látòrí Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Lámídì Adéyẹmí ti ìlú Ọ̀yọ́ bàbá wa Olúbàdàn bàbá wa ti Èkìtì mo gbàgbé orúkọ wọn bàbá wa ti Àkúrẹ́ bàbá wa ní kí là ń pè bí Lógùn State ń bí Aláké Lẹ́gbàá Àwùjalẹ̀ níjẹ̀bú-òde bàbá wa Àkárìgbò yẹn ní Rẹ́mọ mo pè wá Olówú ọ̀fọ̀ Òwu gbogbo ẹ̀yin ọba pátá nílẹ̀ Yorùbá Akíolú lẹ́kọ̀ọ́ gbogbo yín ẹ dìde ẹ kẹ́hùn sọ̀rọ̀ ẹ má kẹ̀tàn sáré ẹ kẹ́hùn sọ̀rọ̀ kẹ́ ẹ má bàa kẹ̀tàn sáré mo fi àsìkò yìí pè yín sí àkíyèsí wípé tí nǹkan yìí tó bá ṣẹlẹ̀ tán àtàbára lé àtàbára oko ẹni tó bá ráyè sá lọ ló lè sá lọ ẹni tí ò ráyè sá lọ kọ́ níbi ni ó gbà bàbá mi Adáraṣẹ Adéwọlé mo kí yín ẹ ṣé mo dúpẹ́ bàbá tó báyìí kí n wá fi nǹkan kan kí n tún rán wa létí sí bí mo ṣe ń sọ nígbà gbogbo àwọn èèyàn wa tó wà ní ilẹ̀ Haúsá tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ẹ bá wa tẹ̀ mọ́ wọn létí kan padà sílé tí n tá wí yìí tó bá kù ńlẹ̀ wọ́n á padà síbi tó ti ń ṣiṣẹ́ pátápátá bóyá ẹ gba físà ni o bóyá ó ní ọgbọ́n tí wọ́n dá sí ni o ṣùgbọ́n ẹ kọ́kọ́ sásàlà fẹ̀mí yín ná nínú gbogbo èyí tẹ́ wà lókèrè yìí èyí tó lọ́mọ 4 tó lọ́mọ 3 tó níyàwó 2 tó níyàwó 3 tó níyàwó 1 gbogbo ilẹ̀ wà ń bẹ̀ ṣé tí nǹkan táwọn yìí bá dé kẹ́ ẹ tó kó ọmọ kó yàwó ẹjọ́ torí Ọlọ́run tẹ́ ẹ bá rántí tó ṣẹlẹ̀ ní ayé ìgbà kan ẹ rí pé ẹlòmíì kò rí ọmọ ẹ̀dùn ní ẹlòmíì ò rí ìyàwó ẹ̀dùn ní ẹlòmíì ò rí ọkọ ẹ̀dùn ńlá ẹ jẹ́ kí gbogbo wa tètè pera wa sí àkíyèsí ẹ jẹ́ ká pera wa sí àkíyèsí ní tá à ń sọ yìí kì í ṣeré o kì í ṣeré o ẹjọ́ torí Ọlọ́run mo fi Elédùmarè mo fi bẹ̀ wá gbogbo àwa tá wà ń dálẹ̀ yẹn ẹ má wò pé kí ni mo fẹ́ máa jẹ ńgbà ní bá lọ sílùú yẹn wọ́n ní kí n kó omi tí mo wà á sìn kí ni mo fẹ́ máa jẹ ẹ má ronú débẹ̀ tí ẹ̀mí bá sì wà ìrètí ń bẹ fẹ́ dá tẹ́ ẹ bá kó omi tẹ́ wà yẹn tẹ́ ẹ lọ bò mí ìyẹn ò ní kẹ́ má jẹun ẹ jọ̀wọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa rò mọ́rẹ̀ ẹ bá wa kó òun bẹ́ẹ̀
ẹ má bí ta ti bí yín, ẹ wà láàrin ẹbí yín, á dára fún wa o. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, mo sọ lórí ètò mi tó kọjá pé àwọn ará bíi tá à ń pè ní Fúlàní yìí, ó dùn mọ́ mi nínú pé àwọn tó jẹ́ ti ìlú Ṣàgàm wọ́n wà lórí ìkànnì yìí, wọ́n wà lórí ètò yìí bí n ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n mọ̀ túmọ̀ nǹkan tí mò ń sọ yìí. Àwọn kinní yìí tí wọ́n bá fẹ́ jà, ó ní ọ̀nà tí wọ́n gbà tó fi máa ń jà. Ọ̀nà tó máa ń gbà jà, òru ni ìjà wọn máa ń bẹ̀rẹ̀. Brọ́dà mi Bàkáì ṣé Muftau ni, ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú. Musafau, ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ètò. Torí ẹ jọ̀wọ́, tó bá máa bẹ̀rẹ̀ wàhálà wọn, òru ló sábà máa ń bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n pe ìrun ní àkókò tí ò yẹ kí wọ́n pe ìrun, tẹ́ ẹ bá ti gbọ́ ìrun yìí, ẹ yá tara ṣàṣà kẹ́ ẹ dìde, torí pé àwọn kinní burúkú yẹn ẹranko ni wọ́n, ẹranko gbà ló jẹ́. Tẹ́ ẹ bá ti gbọ́ ló ìlò ní táìmù tí ò yẹ kẹ́ ẹ gbọ́, ẹ tètè tara ṣàṣà, mi ní parọ́ fún yín, ẹ tara ṣàṣà, ẹ ta mọ́ra, ogun ti bẹ́ nìyẹn. Wọ́n ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá, kò síbi tí wọn ò sí. Brọ́dà mi Rabiu Sodiq, àwọn tí wọ́n lọ ṣe rally lóṣogbo nìyẹn. Bó o níṣẹ́ ti padà délé o, ṣàlàáfíà lẹ dé, ṣé kò sí nǹkan kan? Ṣé kò sí nǹkan kan o? Lágbára Ọlọ́run kò tẹ̀ ní sí nǹkan kan, lágbára Ẹlẹ́dàá, ayọ̀ náà lẹ máa dé. Brọ́dà mi Bàkáì Musafau, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan, ẹ ṣé gan. Fún ìdí èyí, ẹ̀yin èèyàn mi, mo bẹ̀ yín torí Ọlọ́run, tẹ́ ẹ bá ti gbọ́ pé wọ́n pe ìrun ní àkókò tí ò yẹ kí wọ́n pe ìrun, ẹ tètè tara ṣàṣà kẹ́ dìde. Wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà wọn nìyẹn, torí pé wọ́n ti yí wa ká nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nǹkan kan ló dá èmi lójú, tí ògo bá jẹ́ ti Elédùmarè, tí àwọn alálẹ̀ bá ṣe wà, tí Elédùmarè wà lórí ìtẹ́, ogun Fúlàní ò ní borí wa. Ogun Fúlàní ò ní borí wa. Àwọn èèyàn wa ní kẹ́ ẹ bá wa bẹ̀. All right, brother mi, +1 438 801 9752 +1 438 801 9752. Màá pè lẹ́ẹ̀kan sí fún yín bàbá. +1 438 801 9752. WhatsApp number mi nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́ bàbá. tó ó ní sísítà mi tẹ̀ sójú fọ́nrán yẹn, bẹ́ẹ̀ ni ó nìyẹn. Mi ò gẹ́ẹ̀tì nǹkan tẹ sọ́bẹ̀ yẹn o. ok kí n type ẹ̀. ok ẹ má bínú ẹ̀yin èèyàn wa. ok ó yẹ kí n. tó òun nìyẹn brọ́dà mi, ẹ ṣé mo dúpẹ́. tó a máa ká ẹsẹ̀ tó ikú ńlẹ̀ báyìí di ọjọ́ míì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá tájọ ṣe ètò yìí. Láṣẹ Ọlọ́run,
ojú tẹ́ fi wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́rọ̀ etí yín ò ní di. Lágbára Ọlọ́run nígbà tí iṣu Yorùbá Nation bá máa jiná kò ní ṣẹ̀yìn gbogbo wa. Lágbára Ọlọ́run gbogbo wa la máa jọ witness ẹ̀, la máa jọ jẹ̀gbádùn ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá pé a kú fọmọnìyàn ṣe àsìkò ọdún, àtúkù palẹ̀mọ́ ọdún iléyá torí ó ti ń bọ̀ dẹ̀dẹ̀, gbogbo ẹ̀ náà la máa ṣe mọ́ra wọn. Ọlọ́run bá gbà fún wa o, a ò ní pẹ̀dín láṣẹ Ọlọ́run, a máa jọ ṣe ọdún iléyá yẹn ni. Gbogbo èyí tó ń bọ̀ yìí náà Elédùmarè á bá wa rọ òjò ìtura, á rọ̀ sí ilẹ̀ Yorùbá fún wa, á rọ òjò ìbùkún, á rọ̀ sílẹ̀ Yorùbá fún wa. Àwọn eégún inú ilẹ̀ wọ́n á wá ṣẹ́gun fún wa, wọ́n á jà fún wa, Elédùmarè á jà fún wa. Gbogbo àwọn alágbára tó ti lọ nílẹ̀ Yorùbá gbogbo wọn náà máa dìde tó máa jà fún wa nítorí pé àwa ò lágbára, àwọn bàbá wa náà la ní, àwọn eégún inú ilẹ̀ náà làwa náà ń pè, kò sí nǹkan kan tá à ń pè ju àwọn tá à ń wí yìí lọ, àwọn náà máa jà fún wa láṣẹ Ọlọ́run. Wọ́n á jà fún wa o. Gbogbo wa pátápátá, gbogbo àwọn ọmọ wa wọn ò ní kú, wọn ò ní rùn, gbogbo àwọn tá a ti mọjọ́ bí wọn àní mọjọ́ kú wọn lágbára Elédùmarè. Gbogbo wọn pátápátá náà máa parí fún wa, tó máa san oore fún wa. Brọ́dà mi ṣe ohun ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú pé a ti ń ká ẹsẹ̀ ètò ìkúrò nílẹ̀. Yòókù tún di ọ̀tún lágbára lọ. Ọjọ́ mẹ́ta lèmi jáde. Iṣẹ́ tèmi ń ṣe fún ilẹ̀ Yorùbá nìyẹn, tí mo ní lọ́wọ́ tí mo fi ń ran Yorùbá Nation lọ́wọ́ nìyẹn. Kí Elédùmarè kó jẹ́ ká nílẹ̀ ìlérí láṣẹ Ọlọ́run. Odò àgbèwà o kò ní gbé ọ̀dàlẹ̀ láyé, ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ bálẹ̀ lọ ni. Gbogbo ẹni tó bá wá ṣubú Yorùbá ó kù wọ́n, ó kù àwọn alálẹ̀. Gbogbo àwọn tó ń wá ṣubú àwa fúnra wa tá à ń wò wá yìí ó kù wọ́n, ó kù àwọn alálẹ̀. Àwa borí wọn o lágbára Ọlọ́run, gbogbo wa la máa borí wọn, a máa borí wọn lágbára Ọlọ́run. Brọ́dà mi Ibrahim Samuel ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan, Elédùmarè á wà pẹ̀lú yín. Ìyáàfin Fáremi Olúwàbùnmi, nọ́mbà mi nìyẹn, WhatsApp nọ́mbà mi nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run á wà pẹ̀lú wa o. Tó bá tún di ọ̀tún lágbára Ọlọ́run á tún jọ pàdé, ẹ̀yin ni máa bá, èmi náà lẹ máa rí láṣẹ Ọlọ́run. A ò ní ṣàwátì fúnra wa o. Ire o, ó dìgbà kan náà.